Swagger TV ni ẹ máa wò. Àrà kégékégé Yorùbá Swagger lódù channel 310 lórí Concert TV. Swagger ni mo fẹ́ bá wọlé o, Swagger gidi. Swagger máa kó Swagger sẹ́gbẹ́ kan báyìí, Ginger sẹ́gbẹ́ kan, kí n kó pọ̀. Kò mọ dé fìlà bí. Kí n lo Edwom. Swagger. Ọmọ ilé òsì ọ̀dà dàbí Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ máa wò. Ẹ má kì í dìbàdàn ògùn ẹ̀sùn mẹ́yìn orí mi máa jẹ ń kó sí. Kẹ̀kẹ́. Swagger. Headphone mi nìyẹn o. Tó bá wí kẹ́kọ̀ọ́ jẹ́ kí n gbọ́. Òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. Ẹ máa gbádùn Gbẹ́ngà Adéwùsì, ẹ sì gbádùn. Ìrántí àwọn akọni òṣèré olókìkí. Ọmọ Ládìgbòlú ní mí Àyìndé olówó kan la nídìílé mọ́ọ́dà mi. Ládìgbòlú kan náà ni Ládìgbòlú ń jẹ lọ́jọ́kọ́jọ́. Bó bá tọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ó Ládìgbòlú lọ́yà Aláàfin. Mr. Fuji nkọrin Àyìndé olókùn wọn la Parusa àti o lọ́lọ́lẹ́ Síkírù wọ́n ń bí ní wọ́ọ̀rì ni ọ̀gbọ̀nba ló ń kọrin bàbá ló ń kọrin wọ́n ń bí ní wọ́ọ̀rì ni ẹ̀gbọ́n pé kó ní máa dùn Fuji kiri ìwé tọ́ Ọlọ́run ló fi fún wa bí máa ń ṣọ́wọ́ èèyàn Parusa àti o mo dúpẹ́ fọlọ́run ọba Aláwùsá ti ẹ jẹ́ ká máa kọrin orí tó fọgbọ́ yọ orí tó ń kọ́ni lọ́gbọ́n torí Ọlọ́run ọba ká má kọrin èrè fún wọn torí Ọlọ́run ọba iṣẹ́ Fuji kì í ṣe kélébélé orin Fuji kì í ṣe kélébélé Mr. Fuji ń kọrin àwọn tẹ́wọ́ gbàgbé Fuji ká àpáta bàtà àpáta o gbogbo ìgbà ń kọrin ọmọ bàbá ló ń kọrin bàbá ló ń kọrin Àyìndé Adé olórí jẹ́fà tamọ̀là Àyìndé Adé Mr. Swagger ni jọ̀ọ́ Concert ni jàre. Swagger TV ni ẹ máa wò. Swagger TV ni ẹ máa wò. Ẹ kọ́ ajé o. Ìyá alágbàdo. Àwa nìyẹn. Ẹkújọ́ mẹ́ta. Ìyá alágbàdo. My customer. Àwa nìyẹn. Ìyá lájé lájé. Ṣé kí ni yín rọ̀ dáadáa? Èwo ni kíní mi àgbàdo là ń tà náà ó rọ̀. Mo ní ṣó rọ̀ dáadáa. Ó rọ̀ èwo ni kíní yín. Torí àwọn míì á máa le dáadáa, àwọn míì á máa rọ̀. Ìdẹ̀fẹ́ jẹ́ èyí tó le torí eyín mi ò gbó. Jẹ́bẹ̀ẹ́ òní ni. Torí a máa ra àgbàdo mi tẹ́ máa níbẹ̀ òní ni tá a jẹ́bẹ̀ẹ́ jẹ́ ẹ̀ẹ́dógún. Àbí ìbẹ̀ láti ẹ̀. Ìyá wa lè kan dandi báyìí. Láéláé, ó tún dá òtò jà mí ni. Ṣé rajà lọ́wọ́ mi ni? Eré ìyá gbomi á pé nú. Èlé báyìí. Ṣé lè? Ẹ mú ní 25. Kò gbá 10 naira. Ọjà àwọn èjì ẹ̀ wọ́n. Ìnájà pọ̀. Ìnákúnà ẹ̀ Báwo ni ìnájà? Ẹ wo advice kan tẹ́mi fẹ́ fún yín. Ni pé ọjà tẹ́ ń ta Ọlọ́run ní jẹ́ sọ́ọ̀tì ìyá lájẹ́. Àwọn tá à ń bá yín rajà àríbá kan náà o.
njó ní tá n kọjá ọkùnrin mèkútúrú tó máa ń kásẹ̀ gbẹ ọ̀nà ni mo rí tó náà fi kúkúrú ọwọ́ ẹ̀ tó fi ń yí ipò. na this one I no go carry that one na this one na pepper naira nígbà tó bá wà fi mèkútúrú ọwọ́ yí gbogbo ẹ̀ tán àwọn máa jẹ. bínú ẹ má bínú ọ. ẹjọ́ máa ta kété ẹ máa nà sí ó yá tẹ́kàm kàó kú dí. ọ̀rọ̀ àjà kí la fẹ́ ṣe. o tó ló sọ ẹjọ́ ẹ má sọ wá dàbí irun. ara lé ló ń pè lámòdì. ṣé lágbọ̀n. bí lágbọ̀n ó ti tán. ẹ̀yin kan ò dé bàjẹ́ o. ìyá alájẹ jọjọ. abóńdó ni wọ́n ni ẹjọ́ ń do. tani o gbéde ẹnu ẹ rí. èdè wo ni. ìgbìrà burúkú ìgbìrà ni. fún wọn lówó fún wọn lówó mi ìṣe yìí lọ́wọ́. owó náírà. owó pépà ni. a ló fún wọn lówó. Banga yo. Abi banga yìí ni. Ìbọ̀kọ́. Banga ni. Banga ni. Ṣùgbọ́n ibi àti rere wọ́n máa ń ṣẹ́pọ̀ fúnra wọn. Kápá àwọn ọmọ ènìyàn yìí banga. Wà lára àlè níbi iṣá. Kọ́pọ̀ kò sí ta fẹ́ fi sanwó bẹ̀. Olówó. Bísọ̀ ni kò fún wọn lówó lẹ́ẹ̀kan kò sí lọ́wọ́ ẹ̀ ni. Orí ẹ̀ ò pé. Ń bọ̀ láwọ́ wà. Yá máa dúpẹ́ fọlọ́run o. Yá máa dúpẹ́ o. Ìjọba tó ní káwọn ọmọ dédé mẹ́yìn banga mọ̀. Wọ́n ní ríṣe o. Àfi bí ìbọn gbàmú gbọ́ kẹ́ ẹ̀ mo ní ikú dé. Sara wọn gbọ́dọ̀ yiri banga yìí lálẹ́ o. mo lè máa ń gbẹ polo kan wá ní reliable to die young ṣàgbàdo wa ni má jẹ reliable die young dunu ṣàfù kíní ìdá o bí ti báwo. banga ìdá àbí ká lọ lé ọlọ́tí lálẹ́ ká mu tí yóò bọ̀ bá lè mọ kátó kankan méjì ká wá dúró dìgbà táwọn ọmọ máa tẹ́ bá yin banga báyìí eré. nílé ọlọ́tí wọ́n gún orí ẹ̀ wọ́n gún kun ẹ̀ wọ́n gún díẹ̀ wọ́n gún ọ̀yà ẹ̀ wọ́n wo tiẹ o àánú ẹ ṣe mí má jà dán o tí àyẹ̀rọ máa dúpẹ́ báyìí fún nǹkan tó ṣẹlẹ̀ báyìí àti make it time ní yàrá a make it àkókò yìí yàrá máa dúpẹ́ o ọpẹ́ni fọlọ́ ọpẹ́ni fọlọ́ ọpẹ́ni o banga mo dúpẹ́ ká pé nǹkan kan wà tí banga ilé máa yìn béèyàn bá ra sọ kí banga yìn kéèyàn sá lọ àjàjà kí n bá rí bí wọ́n ti ń ta mọ́tò kí banga yìn. kò sí ta tó fẹ́ fi ṣe nígbà wọn bá tó wá rí ṣùkọ́ àgbẹ̀rẹ̀ lọ́wọ́ èèyàn ni wọ́n fi máa ń tà sí ìdílé fi jó. adúpẹ́ lọ́wọ́ àwọn ọmọdé banga o. driver mo bá sọ fún yín kí n tó wọnú mọ́tò mo níyàwó mi ń rọ dídẹ ẹ dákun ẹ bá ń sáré ẹ dákun. ẹjọ́ torí ọlọ́run ti ní mọ́tò ìsáré ìdílé wọn àgbà ní o ẹ̀gbọ́n abẹ́rẹ́ yìí á ṣe àsáré o. ẹjọ́ díẹ̀ díẹ̀ náà. ẹ rọra sáré o kó náà mo tún lé o. ọlọ́pàá mú ní tẹ́sí o. kọ́ńdọ́tọ̀. Change mi dà o. ọ̀dọ́tọ̀ 200 naira mo fún yẹn dẹ́kun mi ò ní lè lo ojú sí. ó dà ẹ́ ń gbé mọ́tò yìí. ó fẹ́ máa lọ ṣe àwọn ọmọ ìlú. táì ló ti lọ tán sí ẹjọ́ máa yẹ kó ṣe wèrè táì ti lọ. onídìí ẹni ní ẹni nítorí ẹ náà. ó kọ́lẹ̀. ókè kí ló ṣe mọ́tò ẹ̀. ẹni sùúrù àwọn àṣẹ tó ṣe mọ́tò ń ṣe bíbá ìlàfẹ́ tù. ṣáàmà ṣáàmà sori pé olórí burúkú ni bàbá mi ká ní pàṣẹ sí sori sí ṣáàmà mò ń bọ̀ sori sí. àwọn ti fi sẹ́ǹsì mp ẹ̀ wé ṣé fẹ́ wọ́n ti táì wà ní kí ló ṣe mọ́tò lé sí.
aláwa lọ studio abẹ́rẹ́ lé bọ́ ọ̀jẹ̀ fún wa lówó wa. ẹni sùúrù ó máa ṣiṣẹ́ sí i. ó máa ṣiṣẹ́ sí i. ẹja wa ló àní wọ́n gbọ́ mi sí ẹ̀ mú bọ̀. mọ́tò tó fà gẹ́gẹ́ náà ni. Bada, ọgbọ́n rẹ̀ o. Káàdé mọ́kọ́ tó ṣe mọ́tò, wọ́n ọdẹ fún wa lówó wa. Àjọ yẹn títí ti pẹ́ mọ́. Lọ́wọ́ táyà yìí náà. Bẹ́ẹ̀ni bàbá ẹ̀ ṣe táyà ní kọ́kọ́ sọ. Bàbá ó lè ṣe táyà ní kọ́kọ́ àdúrà ọ̀gá àdúrà ìwọ ni gbogbo ẹ̀ sẹ́mi pé ìgbà tí mọ́tò yìí ti start lẹ́ẹ̀kan ni mo tún sọ fún mi pé mọ́tò yóò dáa ẹ bá mi kó wa ń gáréèjì. àbí ọ̀dà kí ló ṣẹlẹ̀. ẹ bá dúró báyìí. àbí fóònù pípé mẹkáníìkì. Abẹ́ ìjà mi. Kó wá dé lórí ìka ṣe mọ́tò ẹni sùn ṣé mọ́tò ṣẹlẹ̀ báyìí ṣẹ́rí ayáwèrè gan o fọlábalẹ̀ ayáwèrè gan o ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wò mí mi ò fa àjọ̀gbọ́n rí mi ò lè fa wàhálà rí o mo mọ etí mo fún yín o wà láyọ̀ ń dẹ̀nìlà mo fún yín o. ẹ gba owó ẹ ní tí wọn kọ ṣe. àbí wàá sí bíbá yìí jọ kí ló sí ibo lọ́la dúró sí ibà yìí. ẹ wọlé sí mọ́tò padà. ẹ wọlé. ayé ò ní ká o. ayé ò ní ká o. tàbí ṣe sọ fún ẹ o. ọba àlùkò jókòó sí ayé ẹ ní. wọ́n ti wá ní mọ́tò pẹ̀lú àdùn fún o. ìjọba ẹ wá sọ yẹn o. kẹ́kọ̀ọ́ wọlé kó sọ. ìlàjẹ o kẹ́kọ̀ọ́ rí ẹ pé o. ọlọ iṣẹ́ ọmọ ọlọ́run ni mo ṣe lẹ́yìn iṣẹ́. ẹ wọlé sí mọ́tò. ẹ wọlé sí mọ́tò kan sọ bóyá wọ́n máa fọ́ lówó wọlé. ẹ wọlé sẹ́yìn. àwọn mọ́tò tí ò gbádùn báyìí kò yẹ kó máa gbé sí gáràjì. ẹgbẹ́ mi sọ́hùn máa yà. fojú sí ìwọ́dà wàá ti san owó fún anybody o. mi sanwó. má sanwó fún anybody. ayé. báwo ni àwọn méjì ló ṣe lélẹ̀ bí. ẹ díjú ni kìlẹ̀ pé wájú mọ́tò la jókòó sí ni. inú mọ́tò lẹ́yìn wá. abẹ́ lápára yìí ni. apọ̀nra sẹ́yìn ni. ok ibo ló jókòó. ọkọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni mo jókòó sí. báyìí ẹ sọ̀rọ̀ báyìí tani ò sínú mọ́tò gan. ọlọ́run ní jẹ́ kí ogun fẹ́ jẹ́ anybody wẹ̀ nínú mọ́tò yìí o. tani ò sínú mọ́tò yìí tẹ́lẹ̀. ìsínà ẹ ti kọ́ ẹ mú. wọ́n ní bàbá yẹn ò sínú mọ́tò tẹ́lẹ̀. ikú máa pa jẹ́. tani ò sínú ọkọ̀ èmi kọ́ mọ́ra kọ́kọ́ lọ́kọ̀ tó. ọ̀pẹ̀rẹ̀ ò sínú mọ́tò tẹ́lẹ̀ òde ìwọ́n mọ́. èmi mọ́ra kọ́kọ́rọ́ gbé ọkọ̀ fẹ́ sí. ẹ má dáwọ́ náà mo wà ní ọkọ̀. mo wà ní mọ́tò ìwọ. mo wà ní ọkọ̀. ọ̀gá wa yẹ kọ́lá àfẹ́ sọ yìí. ọlọ́kọ̀ọ́bá ni o. àkọ́bá ni ọba lẹ́jọ́. àkọ́bá ni wọ́n ṣe fún mi. òkè bá lọ́wọ́ yẹn lọ́la rí bẹ́ẹ̀ ibi tí mo fẹ́ lọ́dẹ̀ náírà. lọ́dẹ̀ náírà. àkọ́bá ni o. àkọ́bá ni o. ayé
yayi. Yálà yayi. Yálà yayi. Yama. Yálà yayi. Yayi. Pyramida. Yama. Bàbá orí mi dà. Yama. Orí mi dà. Yama. Aláya. Yama. Wà lọ tí mọ́tò ìbá ṣiṣẹ́. Yama. Mọ́tò ìbá ṣiṣẹ́ wà lọ. Yama. Ẹgbà ẹ̀mí dálé mi fún ọ. Pyramida aláya. Yayi. Bara, safu bara. Abama, ìyà jẹ wá náà. kamaja. Abama kamaja. ìyà jẹ wá lọ́tẹ̀. Abama. ìyà jẹ wá lọ́tẹ̀. Kilele. Ewo re. Ọmọ. Ajiya. Ajiya. Ọlọ́kadà lè mọ ti chop up kẹ. Àwọn ọlọ́kadà náà máa ń rówó jájẹ. Àbí sàmà na àwọn ọ̀kadà mọ̀ gbọdọ̀ pàkìrì irọ́. Ó ti chop up bàjẹ́. Àwọn ọlọ́kadà tí ẹ máa ń lówó tó yìí. Wẹ̀kẹ́. Ẹ̀kẹ́ ìtọ̀rọ̀ tọ́. Àfi bí tọ́kì àbí jẹun. Ṣàfù. Tí máa sọ kíní kan fún ẹ kọ́. Pékèrè. Wàá believe me àbọ̀ ní believe me. Kí ló dé? Àṣebọ́gbọ́n náà là ń lù káàkiri. Ọ̀rọ̀ Ọlọ́run ọba olórí burúkú lọ́mọ kọ̀ńdọ́tọ̀ yẹn o. Fìyẹ́lẹ̀ ìyẹn ti lọ. Sórí fọ́tò yìí. Ọlọ́run máa fi ọ̀pọ̀ rọ́pò fún wa. Àmín. Ọlọ́run ò ní fani lórí kó má fi rùgbọ̀n rọ́pò. Wọ́n ti fá wa lórí níbi ọkọ̀. Àròwó gbà. Ó ti wá fi rùgbọ̀n rọ́pò báyìí níbi fọ́tò. Àìrògbọ́n ẹ̀. Ṣé o ṣe orí ìyàtà jẹ́ ń bi ọkọ̀? Ká máa dúpẹ́ fọlọ́run ni. Ọlọ́run ló ní wọ̀n pa wá o. Ọlọ́run tí ní a máa jìyà. Àní ìgbádùn ẹ̀wọ̀ òbéèrè bá ti fẹ́ gbádùn. Ìgbádùn bó fi ṣé kí ni ẹbí lè ṣe? Bó fi gbogbo lè o. Àbúgbèrè ni ẹ ó sẹ́ràn jọbọjọbọ nù. Ṣàfù. Kí ló fẹ́ fi lè ṣe? Ẹni ẹlẹ́ni yóò. Tó bá dá wà láìta láì. Kọ́ńdọ́tọ̀ ń bọ̀ wèrè. Kọ́ńdọ́tọ̀ ń bọ̀. Irọ́ ọmọ ṣe rẹ̀ léṣe. Ó lọ sí oníjìbìtì. Ìyá tí mo jẹ́lẹ̀ káàkiri ṣe pé mo dákú lẹ́ẹ̀kan ni. Káàkiri ṣe pé mo dákú wọn lè fẹ́ alẹ́ o. Èmi náà rí ọ̀pọ̀ òdìbọn ni. Mo dìbọn. Mo rọ́tò àyà mi ti já pé èlèkejì mi dà. Mo dìbọn bàjẹ́. Èlèkejì mi dà gbogbo ẹni tí mo bá lọ́nà ló Kí ló ga. wá ní afẹ́ ṣe sílẹ̀ báyìí? Mo ti sọ fún ọ. Ṣé o lè wọ́ọ̀kì sà? O ti wọ́ọ̀kì jù. O lè wọ́ Felix. Ṣé 2 ògé 4 ni? Ṣé 3 ògé 6? Àbí 4 ni ògé 12? O tó ni o. Sọ fún mi. Wo gbada. Ọgbọ́n ló gbà. Má sọ̀rọ̀ jù ọgbọ́n ló gbà. Ọgbọ́n ló gbà. Kí la máa ṣe náà yìí? Kò sí bá a ti máa ṣe. Eléyìí ò wúlò àbí kí lè ṣe? Èyí ò wúlò fún wa ṣùgbọ́n àyíwá mú wa. Lọ mú wa. Kiri kò Lọ mú wúlò. àìsẹ́ màá máa fi sínú ẹ̀. Fẹ́mi lẹ́yọ̀ kan. Fẹ́mi lẹ́yọ̀ kan. Tí tó bá fún wọn lówó ṣọ́ọ̀ ní Fẹ́mi náà lówó ni. Ọ̀nà bí já sílé. Gbada. Gbada. Olórí burúkú èèyàn gbọ́dọ̀ ní kí wọ́n ní wọ́n. Ọ̀nà ní ọ̀tọ̀ lẹ́rọ̀ ọ̀tọ̀ ló jẹ́. Torí pàtí alákọ̀wé olórí burúkú alákọ̀wé. Ọkọ̀ gbòmè ìṣàwọ̀ wá. Ọgbọ́n yẹ bàwá lọ́tọ̀. Ìgbàdo wa mo rámọ̀lá tí ń ọ̀rẹ́ rẹ̀ mo wá wò pé irú kí n lélẹ̀ àti wọ́n bù lọ́tọ̀ ni. Mo mẹ́sọ̀ kí mo jabala mẹ́sàn-án yẹ kó fọkàn balẹ̀. Mẹ́wàá lọ jẹ ọ̀ka ni mo bọ̀. Mẹ́wàá ni. Mẹ́wàá ni. Ọ̀rọ̀ àtọ́lẹ̀ mọ́ mi la hàn kí wọ́n lọ sí. Ẹ bá fẹ́ ní àbúrò kó bímọ, àárọ̀ àwọn èkó bímọ. Ẹ lẹ́yìn ọmọ. Alfa, ẹ̀lẹ́ báwo ṣe máa ń ṣiṣẹ́ báyìí torí Ọlọ́run? Gbogbo ohun tó ń fa ìsìn ó ní kò ṣe báyìí kò ṣe bóyá òṣì bó ṣàrí láti wò ní ilá orí ẹ̀ kò ṣe sí. Dèdèrè ní gbogbo bí ọwọ́ yọkọ di sáǹpà rẹ̀ wọ́n ti kan ṣé lè smooth báyìí lójú rẹ̀. Ọ̀nà ìlú eléyìí sìn àwa báyìí sotiri àádẹ́dán wàá dá padà báyìí wàá sẹ̀tì ẹ̀ wàá dẹ̀ mú báyìí àforí bí àwòkọ wàá dẹ̀ ṣe wọ́n báyìí. wọ́n nígbà tá a wọlé sọ́ọ̀ màyàn kí ni. ìyọ́ ègùn ló ń kì í ṣe èèyàn ègùn ni iṣẹ́ tí mo ní kó ṣe nǹkan alfa. Mo ti parí sá. Bẹ́ẹ̀ ni sá. ṣé bẹ́ẹ̀ ni tó ń sọ pé wọ́n kọ́. lórí ìgbà ní pẹ́ dé. wọ́n lè gbé wá ká jáde. tí a bá ti dé ń sìn tá a ti rí gbogbo tá a fẹ́ rí tán tá a ti padà lọ sí ibi olùkọ́mọ kejì yẹn mi ò wà nílé jẹun ọgbọ́n ni màá fi gbé wálé màá fi ṣe kékeré ìwé ni torí alẹ́. bóyá ká mọ̀ra dání dábàá nù. ò ní èdè tọ́mọ̀rí ọmọ kan tó wà pàtí yẹn àwọn kan ta lálẹ́ ọ̀nba àgì ń bẹ̀ 5 naira 10 naira tá a ti kó síbẹ̀ báyìí èmi àmẹ́sọ̀ kí mo kó ẹ̀bà tó 12
ọkàn bá dé palẹ̀ mo dáná. kí ló kàn kí ló tó kàn yìí. bẹ́ẹ̀ni tẹ ní kí n kan ní mọ́ kan. bẹ́ẹ̀ni lélẹ́yìí. bẹ́ẹ̀ni sà. mọ odo. bẹ́ẹ̀ni tẹ ní ọlọ́mọ kan. ọgá ìjọ. wá filẹ̀ ṣe sùúrù. a baby cut. ṣé bẹ́ẹ̀dì lọkàn ẹ́ àbí bí wọ́n ti máa fẹ́ràn lóúnjẹ. bẹ́ẹ̀ni wọ́n ní kí n kọ bẹ́ẹ̀dì káwọn tó dé bẹ́ẹ̀ òun náà ní. nígbà ní ọkàn bẹ́ẹ̀dì ṣé lè jọ bẹ́ẹ̀dì lójú rẹ̀. bẹ́ẹ̀ni nǹkan tó fún mi ni mo kọ sa. ìdí mọ̀ wọ́n fa lọ́kàn. gòmẹ́yà dé sùúrù. kí ló fi wọ́n. ṣé bọ́ wà ní àfúlélẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn náà ní ká má máa ṣe igi ló fò mọ́ gbogbo àwọn èyí tí mo ti ń kọ́ tẹ́lẹ̀ tó bá dé wọn máa ló tóbi jù. nítorí wọ́n fa lọ́kàn tí kọ́sítọ́mà tó ní bẹ́ẹ̀dì ìbá dé tí ẹ̀ tó ní bẹ́ẹ̀dì ìbá dé iye bẹ́ẹ̀dì lẹ́ẹ̀ baby cut máa bẹ́ orí ọmọ. yóò lọ lé ní wobi. bẹ́ẹ̀ni àwọn nọ́mbà rẹ̀ àwọn nọ́mbà rẹ̀. ṣé dẹ́gbẹ̀ bí. bẹ́ẹ̀ni sà. ọ ṣe dà. wá kò mẹ́yọ̀ ọmọ ẹ̀ ọ̀jẹ̀ bí o. kọ́sítọ́mà ti dé. ṣe sùúrù. kọ́sítọ́mà ti dé. àwọn ni. kò jẹ̀bi. ẹ mà pé bẹ́ẹ̀ ni ó ṣe dáadáa wá sí pé bẹ́ẹ̀ ni o. ẹlẹ. mo lè wá gbà lọ látàrọ tí mo ti ń wá yín. alọba tí ni. ó jẹ́ lẹ́ẹ̀kẹrin tí ti wá bí báyìí. ẹ wo ẹ ṣe sùúrù. iṣẹ́ ti parí. iṣẹ́ yín ti wà nílẹ̀. ṣe nǹkan yìí abẹ́ ìgbìmọ̀ àkọ́kọ́ lẹ́ni bẹ́ẹ̀dì ni. ọ̀gbẹ́ni. bẹ́ẹ̀dì yín rèé. bẹ́ẹ̀dì eléyìí ló kàn fún mi. ládùúgbò owó tí mo fún ẹ yẹn owó tí mo fún ẹ yẹn ojú owó tí mo fún ẹ bẹ́ẹ̀ni kò kọ ẹlẹ́sẹ̀ mẹ́fà wà lóko ẹlẹ́sẹ̀ kọ àbọ̀ lóko. ó gbà yín. ó gbà ta ẹ wá. mo bẹ̀ bí ilé rẹ̀ jọ ìpínlẹ̀ yìí nìkan lè fẹ́ sùn bẹ́ẹ̀ lẹ́yìn nìkan ni. mo dẹ̀ sọ tó. tẹ́lẹ̀ tí ọba ti sílẹ̀ ní ti máa jìn ẹ̀kẹ́ oyè sì làgbà wò ẹ̀sùn nù rẹ̀ tí ọba ti gbà yín káwá mẹ́jọ dáadáa fún àtọkàn bẹ́ẹ̀dì. mo ṣe bẹ́ẹ̀ ní làákàyè ni ìmọ̀ ọpọlọ yín ti gbẹ ọpọlọ yín ti dúdú ẹ kọ́kọ́ la lásán ni kò tẹ̀ sí kan empty jacket lórí yín. lẹ́nu yín náà. ṣé irú eléyìí ni mo fún lọ́wọ́ ẹ̀ ṣé irú eléyìí lè máa fi sùn ṣé irú eléyìí lè máa fi sùn irú eléyìí lè máa fi sùn. alàgbà ìṣe yẹn ń sẹ́ranko èmi lè ń sọ pé empty jacket. kò sọ ọpọlọ yín kò sí kankan bẹ́ẹ̀. tẹ́ bá sọ pé inú àwọn tí Ọlọ́run dá ṣé èrò pé ìwà ní èèyàn Ọlọ́run dá ṣé rí àmọ̀ tó kú rẹ̀ àwọn áńgẹ́lì wọn mọ yín mímọ ní wọn mọ yín báyìí wọn kàn gbé yín kalẹ̀ láti ṣe test board èyí lẹ jáwálé ayé fúnra yín. ṣé ìjọba mọ̀ tí a ní ọpọlọ yín ó ti dorí kodò ọpọlọ yín ó ti dorí kodò ó ti. ṣé wọ́n máa wé sí ge wọ́n máa wé sí ge ṣé ọgbà yìí ṣé ọgbà yìí yóò jẹ́ ìyẹjọ́ pẹ̀lú wọlé náà wọlé yìí ṣe báyìí náà ṣe mo lọ pẹ̀lú ẹ̀ ṣe mo lọ pẹ̀lú ẹ̀ ṣe mo lọ pẹ̀lú ẹ̀ ọ̀gbẹ́ni wọ́n yóò lọ pẹ̀lú ẹ̀ ìwọ ni mo lọ pẹ̀lú ẹ̀ ṣé o ti mo fẹ́ ni. báwo bí àṣìṣe ló ṣe yín. bá a gbọ́wọ́ mi. èrò tí wọ́n fi lọ bí okun odoro yìí. wọ́n báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ pé bọ̀dá mi lè ń bá mi ẹ̀ ni ẹ̀dẹ̀ ń kọ́ ẹ̀kọ́ jábọ̀ ẹ̀ ń jábọ̀ ṣá. bẹ́ẹ̀ lọ tí ó yẹ kó gba létí ni kò yẹ kó lù ni. abẹ́bẹ́ bí àjẹrà yín ni. ó yá nísùn nísìn ọ̀dọ́ tẹ̀lé ẹ̀yà gbẹ̀mí nísìn gbẹ̀mí kí á nísìn mo fẹ́ gba létí. láàbùrò yín lónìí. olùmípọ̀. mi ò fẹ́ kí ló kọ́ pẹ̀lú kan tó jẹ̀lẹ̀. àwọn náà wò ní mi ò fẹ́ lé lẹ́fù ní gbogbo nǹkan tá a kọ́kọ́ wò nìyẹn. lẹ́fù ṣe wo. bẹ́ẹ̀ bá kú bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn a lè wọ́n lè ẹsẹ̀ mẹ́fà fún yín. ẹsẹ̀ káàkiri. wèrè ló ń ṣe méjèèjì ńgbà tí àròlé tó kú ńgbà tí àròlé kú ẹsẹ̀ mẹ́fà la gbé fún. ẹsẹ̀ ẹ̀yọ̀ kúkúrú yẹn àròlé ẹsẹ̀ mẹ́fà la gbé fún. bí èmi gbọ́ bá jàpọ̀jàpọ̀ tí n bá rẹ lógbó ẹsẹ̀ mẹ́fà ló máa gbé fún mi. bọ́ wẹ́ẹ̀sì ni mo wọ́n. wẹ́ẹ̀sì ni ẹsẹ̀ mẹ́fà tẹ̀lé máa yọ pàtàkì tẹ̀ méjì tí láyà ti kú nísìn eléyìí mi ò fẹ́ lé. ẹ máa lọ mo promise ní tẹ́lá kọ́kọ́ lọ́tún la. tí bàbá lọ́tún la jáde gbàgbà àgbàlódé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀. ẹ ní sùúrù ọ̀dà ọ̀pá mélòó lè rán jákẹ́ẹ̀tì. kí ni tí yẹn gbọ́ ìyá wàhálà ìgbọ́ pọ̀ o. bọ̀dá ẹ fún wọn lẹ̀ bọ̀dá ẹ fún wọn lẹ̀ já lọ. inú wọlé. ẹ bá jẹ tún láti ká ìṣe yẹn sẹ́ra kó ọmọ yìí di kí lélẹ̀ kó tọ́bẹ̀ bọ́ọ̀kà náà wọ́n fi ọ́ fìlì lẹ̀ ni orí kéré bí tẹ̀sán bọ̀d wọ́n lọ bọ̀rọ̀ jẹ. Mo wà lẹ́yìn ẹ̀ mo wà lẹ́yìn ẹ̀. ọ̀gá ẹjọ́ ẹ bá mi bẹ̀ wọ́n 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 ẹ má yẹ kó mi bá ẹjọ́ ọ̀gá ẹjọ́. Fọkàn balẹ̀ mo wà lẹ́yìn ẹ̀ mo wà lẹ́yìn ẹ̀ mo wà lẹ́yìn ẹ̀. wọ́n máa kọ́ mi ẹjọ́. Fọkàn balẹ̀.
kò sí jẹ́ ọ̀sẹ̀ rẹ̀ kò sí jẹ́ ọ̀sẹ̀ rẹ̀ fọwọ́ lẹ́yìn rẹ̀. wọ́n bá mi ó gbẹ̀gbẹ̀ wọ́n kọ́ bá lè kò sí lòrò ìwọ ayé ọ̀tí tọ́lọ́ kò sí lòrò kò sí lòrò adé ọ̀pọ̀ kọ́ bá lẹ̀. ọ̀gá ìjọ mi ní sábẹ́wò orúkú mi. àdúgbò ìwé bọ́wọ́ ọ̀nà ló síbẹ̀ kọ́ ọ̀nà ló síbẹ̀ àlejò ọmọ yìí pé àjọ kan national theatre ni. abẹ́jáde àmọ́ kò sí wọ́n kà balẹ̀. tó ná ọmọ bọ́lá tí yẹn fèsì ní sàárè tó mọ ooru tó mọ bí o ṣe rí tẹ̀ bá lọ ọ̀run orí àpéǹgbà mi ó bá tákó yóò bá ṣẹ́jẹ́ fún mi. àmọ́ àdá ọmọ náà dáa kanu kéjì àti pé ebi ò lè dàbí sàárè wa tó kó tó máa fẹ́ sí. sẹ́mi ayé lè ipò àlùbábálá chicago ìmọ̀ bẹ́ẹ̀. ìrọ̀ ọ̀pọ̀ mi kọ́ làwọn ikọ́ kàlà àmọ́ papọ̀. ẹ kí ló dé àkọ́lá ikú ni. máa jẹ́ ni yóò tún ṣiṣẹ́ lẹ́nu. máa ṣe àpé ọ̀bọ tí mo gbé fún ọ̀bọ yẹn ó kàn ń fowó mi jẹun ni ó máa lọ́ọ́ la táyà bàjẹ́ kébù já everything bàjẹ́ ọlọ́pàá mú un mo yẹ ní kó gbé lẹ́ẹ̀mẹ́ ká mo ṣẹ́kù ṣe àdé màmá jẹun gbòó lọ máa ṣe. ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé máa fẹ́ wọ́ ọmọ kan máa fẹ́ gbé máṣíìnì yẹn fún un tó máa lò ó bí tó máa lò ju bí ọ̀bọ yẹn ṣe ń lò lọ. ọ̀rọ̀ ajé o ẹ̀ ẹ̀ fàájì báyìí o ọ̀dọ́ yín náà fọ́ ẹ̀ fún àgbọ̀ ẹ má gbé padà wá. ilé o kọ́kọ́ kà á àmì ò kakú tẹ́lẹ̀ òun wá rí kó jẹ lọ. mo lẹ lọ ẹyin méjì ọyá náà ọyá ẹni máa lọ. ẹni sùúrù a lọ sákùté a lọ sájú wọn. bóyá wà lọ. sàmánù ńkọ́. sàmánù wà lẹ́yìn náà. sàmánù. àwọn oníyẹn. sàmánì. àwọn náà múra bíi. sàmánì. ẹ lẹ́sà. ẹ kọ́ wọlé látẹ̀wé wọn. ẹ lẹ́sà. ẹ kọ́ ọ̀rọ̀ ajé. ẹ kú iṣẹ́ wọn kọ́ ọ̀rọ̀ ajé o. ẹ máa ra sáré o. ẹ máa ta o. ọ̀gá o láti bo. láti ilé wa ni o. láti ilẹ̀ yìí náà. ṣé kò sí ọkàn. kò sí. ṣé rí ọlọ́run ní jẹ́ ká ṣorí ibú. àmì o àmì o. orí burúkú ò dẹ̀ ní tọ́ sí wa. àmì o. hello fine girl where you go. where let's go now. mama ẹja máa lọ. àkútè odò wa. let's go wa wọlé náà. kó bẹ́ẹ̀ jọ kó máa bọ̀ bí. ọdẹ náà ló wẹ̀ o. mi lè sáré wọn fọ ọdẹ náà ló wẹ̀ o mi fẹ́ já o. mi fẹ́ wà náà ọdẹ náà ló wẹ̀ o. òun là ń bá káàkiri tó wà ní mọ́ṣúárì àbí bóbì hospital wọ́n yìí sọ kó máa gbé lọ sí mọ́ṣúárì àmọ́ wọn tí ì gbé lọ ká máa dúpẹ́ fọlọ́run ṣé rí ẹni ìkó náà sọ̀rọ̀. ṣé ẹ máa rí ilé wa níbí. ọ̀kadà máa ni mo rí báyìí. ayé yẹn á dáa accident ló ní o ó ní accident tẹ́bi pé ó pọ̀ àánú abiyamọ ṣe mí ìjọ náà mọ̀ pé àwọn onítìpá àwọn aláàánú. ó kó sábẹ́ tírélà. kò tí ẹ yé wa abẹ́ni kankan bẹ àbákáàdì lápò ẹ̀ ṣé wàá rí gbà tá accident yìí ṣẹlẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé gbogbo tọ́lọ́ ń fi ṣe kọ́kọ́ àwọn èèyàn bíi ike òwú báyìí lórí bí ògì ẹ̀kọ́ lọ́pọ̀lọ́ èèyàn rí ẹ máa wọ̀nà àwọn ọmọọṣẹ́ yín. máa sọ fún àwọn ọmọ yìí kọ́ra máa sáré o. láti gbà yẹn àánú ọlọ́run ṣe mí ṣùgbọ́n àti ọlọ́run àti ń dọ́gbọ́n gbogbo páàkì láti ń káàkiri láti gbà yẹn báyìí ọ̀gá àwọn òráyè ṣiṣẹ́ tiwa àfilẹ̀ àfọ̀nálẹ̀ àwa là ń gbé owó torí kò léèyàn àbá ìdí kàdí kankan lápò ẹ̀ irú rádàdà wo leléyìí. lábẹ́ ká ṣe fún yín báyìí nísìn. ìrànlọ́wọ́ táwọn tó kù ń ṣe náà ni tí ẹ máa ṣe fún wa torí ìjojúmọ́ là ń mówó lọ bẹ̀ torí wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún tọ́jú ẹ̀. òun lẹ́ni kejì ẹ̀. ẹjọ́ ìṣẹ̀lẹ̀ nísìn ni pé màá rí àwọn ọmọ alọ́wọ́ àwọn ọmọ ẹ wá fún mi níta. tètè rí wọn torí ibi ni ibi kẹta ta ti wá báyìí. ọmọ kan bẹ. torí owó yẹn wà very very important gan. gidi wà very important wà very important gan ọlọ́run. ìwọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ó dẹ̀ bẹ̀rù ọlọ́run. bẹ̀rù ọlọ́run bẹ̀rù ànábì o bẹ̀rù ànábì. lè tí ì ṣiṣẹ́ láàárọ̀ yìí tí n bá padà dé. àìsàn ọ̀rọ̀ ìṣòwò bíi 2000. ìjà rírú ẹ̀ mọ́.
ọkùnrin. eléyìí wọn ti dà. wọ́n yẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ń tẹ̀ ni. ẹ jọ̀ọ́ má bínú pé ó kéré. kò sí tó kéré. Ọlọ́run bá fún ní àlàáfíà. àmín. ṣé wọ́n yìí pé 1,000 báyìí. ó pé 1,000. ẹ má bínú. níjẹta 40,000 péré la rí kó lọ bẹ̀. àná owó tá a rí kó lọ nǹkan ọjà òun ṣe déédéé lójoojúmọ́ a rí bíi 32,000 kó lọ lánàá. èdè náà báyìí owó tó ti ń rejọ náà olóye tó tó. 1,000 tiẹ̀. Ọlọ́run bá fún lóko àtagbára. àmín. Ọlọ́run bá ẹ sọ fún àwọn ọmọ yín gbogbo wa àmì ogun o. àmín o ẹ rọra máa sáré o ẹjọ́ o. ó dàbọ̀. ẹdẹ́wà ò ní bàjẹ́ o. Two tire no extra. mọ́tò dá wọn láàmú gba wọn dáwó fún wa tán àbí ẹ wo ó dà pé páàkì kan tó wà lọ́nà báyìí dọ̀tún wà bẹ́ẹ̀ fèmí ó yá lọ́gùn yẹn. ẹ ṣàánú nínú owó tẹ tó dá fún alẹ́ tìtì gbà lọ́mọ sáré o sáré èrò padà wá fún àbí báyìí. àbílẹ̀ àkọ́dá ṣe àwọn ọlọ́kadà ṣe wọ́n náà máa ràn yín lọ́wọ́. Kátó wọnú báyìí kátó lọ sí bus stop ṣé bus stop tó ń sọ pé wọ́n pọ̀ lélẹ̀. school of estate níbí ni. estate yóò yá lérò. àwọn olówó làwọn lè máa ń gbà wọ́n estate níbí là. ṣé pé a lè rí bíi 10,000 ìgbà lọ́wọ́ wọn. 15 bay 20 bay pàápàá. olè ni ẹ olè sáàjà ń lò. ọgbọ́n wọn ni àwọn èèyàn mọ̀ wá mẹ́ gidi. tó tọ́jú fọ́tò sàkó. jẹ́ nǹkan wọn 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. wọ́n ti ń wù ẹ́. at least ẹnì kọ̀ọ̀kan 500 naira. àbí ojú ló sàn rojú sànú ọlọ́run má jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí wa. fọ́tò yẹn kọ́. wọ́n wà àwọn ọlọ́run. ẹ máa kúṣẹ́ o. ọ̀pọ̀ kádà. progress. Two tire. wàhálà bá bú extra. ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ kúṣẹ́ o ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. ẹ jọ̀ọ́ chairman ńkọ́. chairman ṣé ó sì lágbo. irọ́ kò sí nǹkan kan. àwọn àlejò. ẹ ṣe àdúpọ̀. ẹ ṣe. ọba jẹ́ ń tẹ̀mí. ẹ rí ilé. èwo lójú ẹ wá lé koko bí ojú ẹ tó jorógbó fún. ohun ẹ ti le jù. ìwọ ní ká bèrè alága. ẹ pa àmùjọ. wọ́n náà jẹ́ra. tẹ́ bá pa àmọ́ kí wọ́n náà jẹ́ra. sáwọn káńsù ló mú ní àbáwọn ọlọ́pàá. wọ́n náà jẹ́ra. ok wọ́n má wọrí máa yọjú síbẹ̀ bẹ̀tẹ̀ á tún 4:30. ṣètìgbọ́. ọ́fíà. ẹ má bínú sà ọlọ́run a máa dáàbò bo gbogbo wa o. àmín. láburú kankan ò dẹ̀ ní ṣẹlẹ̀ sí gbogbo. àmín o àwọn ọlọ́kadà yín. sẹ́ẹ̀rì ọ̀rọ̀ kan la bá dọ̀dọ̀ yín ó ti tó bí ọjọ́ mẹ́ta. sẹ́ẹ̀rì ẹni tó wà ní orí ọ̀kadà yín. sẹ́ẹ̀mọ̀ dáadáa. sílẹ̀ tọ́ lọ́hùn àwa náà ò mọ̀ rí ṣùgbọ́n oore ọ̀fẹ́ ọlọ́hun làwa náà ń ṣe lórí ẹ̀ ọlọ́kadà níbẹ̀ ṣe ń wò yìí ó wá ní accident ṣe rí ńgbà tá a bá bí ìgbà pé ọkọ̀ ńlá tó ń gbé epo tàbí tó máa ń kó sú wá láti ìlú òkè tó bá tẹ adìyẹ. kéèkú ṣùgbọ́n bá kú bá yé. àmọ́ ibi sẹ́rí level tó wà báyìí ó serious ó kọjá bẹ́ẹ̀ sẹ́rí orí ẹ̀ ìsàlẹ̀ ló wà ẹsẹ̀ òkè apá ẹ̀ àárín. ọrùn ńkọ́ ọrùn ẹ̀gbẹ́. sẹ́rí jọ́ta débẹ̀ gangan kò sí kankan tó lè gbéra nù ààrẹ yàtọ̀ sí ọmọ kẹ̀kẹ́ kan tó ń ṣe báyìí. ara ń tá a máa ń sọ fún àwọn èèyàn wa nìyẹn o. ẹ rí i pé tẹ bá wo gbogbo sọ̀rọ̀ ní páàkì yìí báyìí ẹ lè rí ibi tí wọ́n ti ń ta hot. ayé yẹn á dáa. ṣe rí ọ̀gbẹ́ni kan tó wà níbí olú yẹn ẹ mọ orúkọ tí wọ́n ń pè ní one trip one shot. tó bá gbèrò 30 naira lọ tó bá dé báyìí àmọ́ gògòrò. ṣé ti lè ṣá. àti lè dànù bí. àdà fún yẹn. sẹ́rí nǹkan tá a bá fún yẹn dákun ẹ fara mọ́. sẹ́rí irú other side lọ́ọ̀ níbi tí Rasidi ọmọ Alhaji wa àti bíi cone ẹ̀rí pọ̀ kadà abẹ yẹn pọ̀. àti dọ́dọ̀ àwọn cone náà àwọn tẹ ọ fún wa lówó gan. wọ́n try àdìká wa dúró kélé complete torí 85 ló wà níbí. èlò 85 ló wà níbí. tó a máa gbé ibà wá déètì láì tó tọ́nu. ibi tí ẹ kó tún gbé ní 200 wàá gbé ní 50 náà ọlọ́pẹ́. báwo ìwọ báwo tó lè tákù mi tó lè tákù mi. àbẹ ẹyà wèrè ni ẹyà wèrè ni. ẹ wá sẹ́mà ẹ fàyà lówó náà sẹ́mà ẹ kọ́ ẹ sí kó fà wá. mo ń bọ̀. bá mi jà. mo ń bọ̀. ẹni yẹn ti fẹ́ kú. ẹ sáà rí pé mo ń sẹ́tù àwọn ọmọ mi ní sẹ́ni lọ́la lásìdẹ́ǹtì orí ẹ̀ dàrú ni
ẹ wọ ẹ chairman ẹ fáwọn olówó náà. no ẹ sáà rí pé àwọn ọmọ ń jà lọ́wọ́ ẹ dúró orí yín dàrú. ẹ má jà èwo ni jà. àṣìfẹ́ sọ páàkì bí ara ẹlẹ́ni. bàbá mi ò wojú yín rí o ò wojú yín rí o ó ti dìbò ògbà tó ọmọdé ìbàdílẹ̀ kò ní tó tán á dẹ̀ máa dé sẹ́yìn ẹni máa ṣe lọ́wọ́ ni àbí wọ́n ṣe ní ẹni. ẹ má jà. ó ti dìbò ògbà ó ti dìbò ògbà. ẹ dúró ẹ sáré pé àwọn ọmọ ń jà. ẹni tó fẹ́ kú ìdúbílẹ̀ ẹ̀sán ló wà o. orí yín dàrú. wọ́n á gẹ̀ẹ́sẹ̀ ní orí ẹ̀ wọ́n sáré ẹsẹ̀ wà lókè. ẹjọ́ ẹ̀gbọ́n ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ sá kì í sá sẹ́ni lódò hospital àwọn owó tá orí yín dàrú owó tá ń dá iná àwọn ọmọ tó ń dá nínú àti kí wọ́n máa jà kí n dẹ̀ máa wù. àníkẹ́ ìmọ̀ jà mọ́ yín kẹ́ ẹ gbọ́ mọ́. kò fẹ́ máa tó tọ́ ìlú àwọn bàbá yóò sí bẹ́ẹ̀. mo ti ṣí lérí. ìdájọ́ mi mi ò lè wá. mi ò wọ́n bá wọ́. yóò sẹ́. ẹ wo ó sí. mo ti gbé mo ti kú pẹ́ tí mo ti ṣe. yóò fi bẹ́ẹ̀ o. yóò sí bẹ́ẹ̀. yóò sí bẹ́ẹ̀. ọlọ́kùnrin mi ò sí bẹ́ẹ̀. yóò sí bẹ́ẹ̀. fún mi bẹ́sù wọ́n tiẹ̀ ọlọ́mọ ẹ̀ka yìí ta lórí ẹ̀kọ́ṣẹ́ ó wá débi iṣẹ́ di sàrà ló ń wọ̀ ọ̀tọ̀ lásán tó bá wọ̀ ṣẹ́ Monday ọ̀tọ̀ lásán tó bá wọ̀ akọni wá ṣe bí àbò wá kọ́ṣẹ́ wà á bá ń bẹ̀ gbẹnu sọ̀hún akíákíákíá mi iṣẹ́ tálẹ́ iṣẹ́ alóbìnrin rẹ̀ jọ gbogbo rẹ́kọ̀dù olórí ayé ìyọ̀rí ẹ̀ ló wà bóyá kọ̀ bàìsà ló wá kọ̀ sọ̀rí ìṣùpá ló wá kọ̀ pàṣùbà ló wá kọ̀ ṣẹ̀fú àlà ló wá kọ̀ Sànní Adé ẹni ẹ̀ ló wà yẹn. amadede fún mi ní amájáde ordinary àpótí ordinary àpótí ọmọ máa kàn ẹ́ kan tí ntí ọ̀kan ló wà máa dá sí àwọn kó wa ìdí. ẹ ti ṣí èrè ẹ kàn lẹ́yìn sọ fún yín ni. sọ́dà. ìmọ̀lẹ̀ dáadáa. mo ń di musa. kó tó sórí bí apẹ̀tù o. mo ń di musa. mo ń di musa. sórí iṣẹ́ sórí. ẹ má bínú sa. ó gbé yẹ. ẹ máa kí n gé sa. oṣù àlọ́ báwo. lápá gbèsè náà wò gbèsè lẹ́yìn díẹ̀. hello. hello. ṣáà ni àbá gómìnà yọ. ẹ̀mí ni. àwọn gáàsì kan lọ ní kí n fún yín. ọba ṣòwò. a ní ẹgbàá náà ẹgbàá yẹ̀ wò náà. kò ẹ máa gbà náà. ó ṣe àṣọkù. bẹ́ẹ̀ padà lẹ́kí wárì yẹ kí n gbà náà kan náà kí n gbà náà. àwọn ọmọ wúrọ̀ làṣẹ ẹ̀yìn náà ti pa báyìí tí ò tiẹ̀ mọ̀. wọn lọ́ máa ká dúdú aburú mi ò lè gba lẹ́tà tí mi ò mọ̀ di. ẹ tẹ̀ sì gbà yẹ̀ wò náà. yes kí ló ṣe láti bo. kọ́lẹ́ẹ̀jì mo ti ń bọ̀ lọ́nà àwọn lọ́ọ̀fù tẹ́mi dẹ̀ máa ń lò ló jẹ́ kí n yà kí n mú fún yín. kọ́lẹ́ẹ̀jì ti bo Sansarudeen kọ́lẹ́ẹ̀jì ni. irọ́ o. àbí Ahmadiyya àbí Baptist Boys High School. ọgbà báǹkì ni ẹ já sí police station mo lọ police station mo lọ ẹ jásẹ má gbé yẹn wá bàbá. o ti lọ ẹ̀wọ̀n rí. ẹ gbé megaphone kẹ máa polówó kiri. pẹ̀lú èjì ẹ̀ nígbà tó lọ ẹ̀wọ̀n pẹ̀lú èjì kẹ́ máa tó 70 years nǹkan. ẹgbẹ́ gbàgbé òṣìjọ́ ẹ má gbé yẹn wá lọ́la wọn lọ fún kan mo ṣe mélèé wà lọ́la inú kan tí mo lè mo ṣe mú wá ṣẹ́ni mo jẹ́ ìbàlẹ̀ kan tí mo mú fún yín yẹn ẹ ti gbé mi lẹ́yìn gbọ́ná jù o tí máa fún yín fàákùn ẹ ṣú jẹ́dí ni o. ìwọ kọ́ ló ń sọ̀rọ̀ ìwọ kọ́ treatment yẹn fún yín lẹ́wọ̀n ló ń jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ máa fún mi ní fàákùn máa ṣú jẹ́dí kí ni mo ṣe fún ẹ kí ló pè mí àti ẹ pọ̀. ẹ máa lọ sà. ẹ kíra yín. ẹ máa lọ sà. ẹ kíra yín. lórí burúkú pé ó ń pẹ̀wọ̀n ní kọ́lẹ́ẹ̀jì. ṣé orí ìjọba ò pé a máa ń sọ kìíní ẹ̀ fún gọ́fúmẹ̀ntì wọn ò fi owó ìjọba ò ní láàkàyè torí ìjọba bá pé kí ni wọ́n fi irú eléyìí lélẹ̀wọ́ fún kí ni tí wọ́n fi lélẹ̀wọ́ fún ó tẹ̀wọ̀n dé sí ẹ bó ṣe ṣe kákàkàkà mo lọ́kọ̀ ń tẹ̀wọ̀n kọ́lẹ̀ kí láfẹ́ pé yunifásitì torí ìyẹn bí ìyẹn ṣe wà yẹn tó bá rí bọ̀ wà láyà gbébọn bóró ni ọlọ́ngbọ ajá because gbogbo òwe ò bá tẹ̀yẹ̀ gidi gan mu mọ́
ó tó lọ rẹ́ǹtì o tí ì ṣe olóní olórí burúkú. àṣàwọn ṣàfù àti gbàdá ní bàbá gòmẹ́yọ̀ ẹ jọ̀wọ́ ẹ wá wà ní àgọ́ ọlọ́pàá ní ìta ológì ẹ jọ̀ọ́ ẹ bá wa mú owó nínú yàrá wa lábẹ́ bẹ́ẹ̀dì owó wà nínú agolo bọ́ǹfìtà ẹ mú 5,000 níbẹ̀ kẹfù wá gbà wá ní àgọ́ ọlọ́pàá a ó máa dúró dè yín ẹ ṣe. àwọn ṣàfù àti gbàdá ní owó tó 5,000 lé ni wọ́n jẹ mí ní owó 7 months. ṣé wàá dá kéèyàn máa gbàdúrà pé kán ló ń jẹ́ kéèyàn máa níṣòro ká lè máa rí ta fẹ́ gbàgbà lọ́wọ́ ẹ̀. ẹ mú 5,000 bẹ́ẹ̀ kẹ́ wá gbà wá it's okay kò sí wàhálà wọ́n ṣe ṣe. tó bá wù yìí tí n bá ti lọ tán tẹ́tẹ́ ní kẹ́ máa ta gbogbo ọmọbìnrin àdúgbò ní kẹ́ máa pè bẹ́ẹ̀ rẹ́ẹ̀pù ẹ̀ lọ ẹ̀wọ̀n ni mi ò lè gba ẹlẹ́wọ̀n gbogbo ẹni tí mo lọ ṣe kọ́ńtàtì mo lọ ṣe bẹ́ẹ̀ rẹ́ẹ̀pù bọ́mọ mi rẹ́ẹ̀pù ó lọ ẹ̀wọ̀n nìyẹn mi ò ní dá sí i ọ̀tọ̀ lẹ gbọ́ yẹn. ọ̀kan ní owó tó bẹ́ẹ̀ yẹn lé ṣé bá kọ́ wèrè lówó lé mi ò ti ní lọ já yàrá wọn kí n ti písìsì ẹ̀ kí n ti yọ owó mi owó tó yẹ kó jówó mi ń sìn àgọ́ ọlọ́pàá là ń kó lọ bẹ́ẹ̀ ní ṣé oríire náà bọ̀dù máa kàn ṣe tèmi máa gbà yín lẹ̀ àlẹ́ ẹ̀rẹ́ jìnnà ká tó wá bá adìẹ wí. wèrè nígbà ọ̀rọ̀ police station sí ẹ̀mọ̀ mi sọ wípé kí wọ́n á gbà yín lẹ̀. gbọ́kàdá ni. nínú agolo bọ́ǹfìtà lábẹ́ bẹ́ẹ̀dì káàtì ẹ̀wọ̀n ẹ̀ lóògùn jẹ̀dì ní kí ẹ̀kọ́ gbé yẹn lura wọn ò kú wúlò kan gbà tí ẹ wà láyé gbà tí ẹ ti lọ sẹ́wọ̀n báyìí kí ni léyìí. ṣé wà láwọn ọmọ ìwú báyìí tá a bá ṣe environmental ẹ ṣàfù o gbàdá o ẹ wá ṣe environmental ní kò sádà ọkọ ní ìtọ́tún ní réèkì nú yìí o ṣùgbọ́n kábẹ̀sùn fapórọ rí ìwọ ọmọ ló mọ ọmọ tó kù gbẹ tí ó bá já mú rọba yẹn ṣe bá fi àdá sábẹ́ bẹ́ẹ̀dì. Òkú àwọn ọmọ ìtajà yé wọn lọ. Torí ọmọ ìdájú kún sùn sí police station lọ. How to 60,000 tó lọ 1,000 ṣe ló kú kàkàrà báyìí. across in Zimbabwe. Also, cash transfer. Yes, come in. Ṣé kò mo dúpẹ́ o? Mo ní kí wọ́n á dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe. Madam, ẹ dìde. Ẹ ṣé kò mo dúpẹ́ lọ́wọ́ yín o.
ṣé wọ́n ti release ọkọ yín. bẹ́ẹ̀ ni wọ́n ti release ẹ̀. good. ó ti ẹ̀yà mi lẹ́nu gan gidi ni torí nǹkan tí mo lérò kọ́ ni mo bá ẹ wò ṣé làyà mi ga bí òkè báyìí mo rò pé tá a bá dé wọ́n máa ní ká lọ máa wá owó ńlá káàkiri ni ó yà mí lẹ́nu wípé free of charge ni wọ́n fọkàn mi sílẹ̀ fún mi. bó ṣe yẹ kó rí nìyẹn níjọba tó wà ń sìn free of charge ni bail so kò sí pé nìkankan ń gba nǹkankan lọ́wọ́ anybody mọ́sọ̀ tá a bá ti rí pé irú ẹni bẹ́ẹ̀ kò lẹ́bi ṣe rí ẹjọ́ tó bá yẹ kó lọ sí court kò sí nǹkan tá a lè ṣe sí a lọ court but àwọn orú ẹjọ́ báwọn yìí bíi ti ọkọ yìí nǹkan tá a lè parí nínú ní within ourselves ní bá a ṣe parí ẹ̀ yìí so ẹ wá sọ fún kó stop kí ni mo sọ kó stop kó sinmi jàgídíjàgan ìjà òdọ́là orúkọ burúkú ló fi ń sọ ni just irú eléyìí tó kóra ẹ̀ sí. ẹ ò ọ̀gá ó ń gan ó ti fi eléyìí ó ti fi kọ́gbọ́n irú ẹ̀ ò tún jẹ́ sọmọ lọ́wọ́ ẹ̀wọ̀n láéláé. àdáṣe tó máa fi kọ́gbọ́n ẹ ṣe gan. tó olúwa ló ṣe o. ẹni kó lọ sí hospital kó lọ tọ́jú ara ẹ̀. ẹ ṣe o olúwa máa ràn yín lọ́wọ́. àmín àmín padà bọ̀. padà bọ̀. 2008 in China, very important economic regional o ti fẹ́ bà nǹkan jẹ́ ju bó ṣe yẹ lọ. Yes, come in. Check out the prospectus. You must read it. You must look at the objectives that are displayed in the prospectus. How are you? A man old man kan wà ní accountancy lórí case àwọn ọ̀daràn kan tó lọ fi orúkọ Mr. Ben lọ lo photograph lọ fi máa gbawó káàkiri nígboro so ó wá fún bẹ́ẹ̀lì wọn tó máa ń gbé ṣe ó wá bẹ́ẹ̀lì ṣe allow him to enter. lọ pé máa náà wà. gbogbo àwọn tí wọ́n ń ṣe fraud. Yes, come in. wọ́n ní ẹ̀yin lẹ fẹ́ gba béèlì àwọn ọmọ tí wọ́n fi picture ṣe oríṣiríṣi kiri. bẹ́ẹ̀ ni èmi ni bàbá wọn. kí lorúkọ yín. Gòmẹ́yọ̀ lórúkọ mi sá. Gòmẹ́yọ̀ ẹ̀yin ni bàbá àwọn ọmọ tí wọ́n ń gbá àwọn èèyàn káàkiri ìgboro. Anyway, ṣé bẹ́ẹ̀ wà around. Yes sir. lọ pẹ bẹ́ẹ̀ wà fún mi. mi ò tiẹ̀ mọ̀ pé ẹ̀yin ni wọ́n gbé wá sí DPO torí DPO tẹ́lẹ̀ mo mọ̀ lásìkò tẹ́ dé ọ̀dọ̀ wa bí ọkọ̀ ọba àtàwọn lè ṣayé lẹ́sẹ̀ ẹ máa rí ṣe sà. so ẹ̀yin ni ẹni àwọn ọmọ tí wọ́n ń ṣe fraud kiri ìgboro. bẹ́ẹ̀ ni èmi ni bàbá wọn. ǹjẹ́ ọmọ tó ń jà. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. fraud wọ́n gbàdùn lójú kiri. yes sorry. ó ní ìlẹsẹ̀ lọ́wọ́ tó ń fort. fort kọ́ fourth ìṣe ìyàrá jókòó. bàbá ẹ̀ ló fẹ́ gba béèlì àwọn bọ́ìsì yẹn. èmi mo kù fún ọ ní bàbá. so bàbá yìí ẹ̀yin lẹ bí àwọn ọ̀daràn yẹn. ẹni sùúrù ẹ̀yin ni ẹ̀yin encourage wọn kí wọ́n máa lọ fi picture tí máa lọ fi fọ́ọ̀dù káàkiri. ọgbọ́n ni wọ́n ń dá ọmọ dáadáa ni wọ́n gbogbo nǹkan láyé ọgbọ́n kan ló gbà ṣẹ́rẹ́ ọmọ yẹn bó ṣe wà yẹn ọlọ́gbọ́n wọn ò lè jẹ́ kọ́kọ́ tán ṣùgbọ́n nàìjíríà ló sọ wọ́n di tó dà yẹn kọ́lọ́ba kó jọ kó jẹ́ kí nàìjíríà ọ̀rọ̀ wà lọ́rùn. ẹ wo nísìn láàrin ọdún kan àwọn NYSC tá à ń ṣe yẹn sìn 200,000 àwọn corp members náà tújà lọ́dọọdún ṣé wọ́n dé iṣẹ́ 2,000 rẹ̀ sí. that means 180-something-thousand èèyàn sì máa jobless next year tó bá next year tó bá next year tó bá ní o fi jẹ́ pé àwọn unemployment ó pọ̀ kó ṣiṣẹ́ ń ta ni o kálukú àwọn kò pé ọpọlọ mo lè lò ṣé yẹn ní tó fà tó kálukú fi lu ọpọlọ ẹ̀ nìyẹn àwọn kan lò níbi tí ò dáa ni wọ́n bá wọn wí ẹni pé bẹ́ẹ̀ ṣé wọ́n ẹgbẹ́ wọn kọlà tá a fi máa rí wọn lọ́tùnla tó bá rí ìdí sọ fún mi lónìí ilà ìkẹ́ wọn á jùlọ àbíjà lọ torí ẹgbà ni o lọ́wọ́ ni o ibi ni wọ́n máa kọ́ bẹ́ẹ̀ làbò ìfáì àbàbáì àmọ̀tòlò. bàbá kẹsàn ọ̀gá ẹ wò àwọn bọ́ìsì yẹn wọ́n máa pẹ́ lẹ́wọ̀n wọ́n á pẹ́ níbi tí wọ́n wà wọ́n máa pẹ́ mẹ́. ẹrù ẹ̀jẹ̀ ẹ̀rọ làwọn àtàlẹ́ jókòó ẹ jẹ́ ká gbà pé bàbá pàdé lókè àkúmọ̀lẹ̀ ti di ara. ẹ wo
ẹ kìlọ̀ fáwọn ọmọ yín dáadáa ẹ kìlọ̀ fún ọkọ wá ṣẹ́ṣe. ìwọ gbogbo ọmọ níṣẹ́ ìdí lọ́wọ́ ìkànnì wọn ẹnjìnà ẹni tí ọkọ̀ ṣe aeroplane bá kan tíjọba òjò fò ìtọ́ kúrú ni wọ́n yẹn ní pẹ̀sẹ̀ pé tíjọba òjò fò tí wọ́n tó ń lọ tìmọ́lé. ọjọ́ tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ tí wọ́n bá tún kó wọn dé bíbá yìí jail ni. ẹ ṣe gan sa ọlọ́wà dúró tì í. excuse me baba. ní nàìjíríà táwọn nothing goes for nothing nígbà tí a bá ti mọ̀pá bọ̀m bíi àwa gan máa ń dira dání láti ilé ni irú sìn báyìí ẹ̀yìn sì bójẹ́ 10,000 àbí 8 ẹ̀yìn àgbà ẹ̀tọ́rọ̀ bẹ́ẹ̀ kan náà òun náà rí kankan gbà àti ip àdìwọ̀n tó wà káńtà. ẹkú sápò. wọ́n sà 8,000 la máa lè rí fún ìsà o. wọ́n ní ẹja padà. ẹkú sápò. ṣé owó nàìjíríà lẹ́rú báyìí. ṣe lè. ẹ wo nǹkan tẹ́ ṣe yìí o ṣé mo fẹ́ lè lọ sẹ́wọ̀n sí. yọlọ́ta kò yẹ ẹ̀ owó tó yẹ pé tẹ́lẹ̀ bá kọ̀ nǹkan sí báyìí mẹ́kọ̀ dírẹ́sì sí jẹun fóbìnrin ọlọ́pàá gan tá à ń pàdé ní checkpoint báyìí máa ń rò ìdá máa nà sí ọlọ́pàá náà máa ń rò báyìí máa kù sínú bàtà àwọn ẹ̀kadà wọ́n ń rò ní onídàáfó wọ́n ń rò ní ọmọ ẹlẹ́ran wọ́n ń rò ní mẹkáníìkì wọ́n ń rò ní kò sí ẹ̀dọ̀ owó nàìjíríà. owó nàìjíríà ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ má máa rún báyìí mọ́ ẹ máa ná fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ torí ẹ̀ níjọba ṣe ń sọ fún yín pé ẹ wá pọ́s kẹ máa kó sínú ẹ̀gẹ́ tó síbẹ̀ nígínígí tí ò bá tẹ̀ bá ní pọ́s tẹ bá ti ka pẹ́lẹ́ tẹ bá ka pẹ́lẹ́ báyìí ẹ fóòdù sí méjì kẹ kó sápò yín kì í ṣe pé kẹ máa rún báyìí. àǹtí mi fún láyọ̀ ibi ló fowó sí àrùn bá kọ́tọ́ fi sí bíi nìkan. ó dá mi lójú tí ọmọ yín kò bá sẹ́ndì $1 note sí yín note just $1 pé ẹ mà nínú báyìí ìṣẹ̀lẹ̀ máa ṣe ṣẹ̀kẹ́ nílẹ̀. wọ́n fi kọ́ wa lù wá ni. ordinary sefa àti kútọ́nù bẹ̀yẹn tẹ́ bá mu dání ẹ̀mà nínú báyìí torí wọn nígbà lọ́wọ́ yín. fún ọ̀dọ́ wọn ni sà. ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. kò wá sófin nàìjíríà. ẹ wọ́n. ẹ mọ bí dẹ́ wà dá. tẹ́lifíṣẹ́ gbára ẹ̀ wá rí. ẹ má ṣe mistake o ẹ má ṣe mistake kò jọ rárá ṣe rí lásìkò tá a wà yìí ìjọba ti yí padà ọpọ́n ti sùn ìlú ti change. bẹ́ẹ̀ni àwọn akẹ́ mọ̀ àìkọ́ bàbá ló mu kọfí ẹ tó mu kọfí pẹ̀lú mílíkì alágolo pẹ̀lú ṣúgà st louis kó ṣẹlẹ̀ rí kọmíṣánná pọ́lísì ògùn ọ̀rọ̀ lẹ́nu ńgbà kan ayé ti yí padà ìlànà náà fi wò níwò wípé gbogbo nǹkan gbọ́dọ̀ gbé pẹ́ẹ́lí dpo táwọn fún 6,000 tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹgbàá bẹ́ẹ̀lì èèyàn agbọ́dọ̀ fún ní bíi 10,000 sìn àwọn ipo tó yẹ pé 3,000 àwọn fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ owó wa ti tó bíi 4, 5 or 5,000 àwọn ọlọ́pàá káńtà 500 ìdájọ́ ìnáwó ìwà ọ̀mẹ gbogbo ẹ̀rọ tí mọ. àwọn ẹ̀tí ọ̀pá yé yí padà gbogbo nǹkan pẹ̀lú kàtígórì by kàtígórì yóò yé mi sà. kò yé yín kò yé yín kò yé yín. nígbà tí àwọn tọ́wọ́ kan jàǹgàrà ìtẹ̀wọ̀n aṣáṣára wọn yẹn èmi wa bàbá èlìgà ni 26,000 mọ́ náà. wọ́n dẹ̀ kẹ́ fà á lé mi lọ́wọ́. láyé ìgbà yẹn nìyẹn o. ìjọba tó wà ń tà ń sìn wọ́n ti gbé ìgbésẹ̀ tó jíire fún gbogbo ọlọ́pàá. bẹ́ẹ̀ sà. nǹkan ti yí padà sí o. àmọ́. Mr. Gomeyo ẹ má ṣe mistake sẹ́ àní bail is free. gbogbo ayé ló mọ̀ sà látijọ́ tẹ́ ti dá police station lẹ̀ tẹ́ ti ń kọ báyìí wọ́n máa ń kọ síbẹ̀ gàdàgbà pé bail is free ṣùgbọ́n wọn ò tẹ̀lé rí. ẹgbẹ́ni báyìí tá a máa fi kọ ìwé tí wọ́n fi bail èèyàn a máa ra ni sákàndá official paper báyìí tá a máa fi statement a máa ra ni ruler a máa ra ni nígbà ọlọ́pàá tẹ́ ra bàtà fúnra wọn tíjọba ọ̀rọ̀ bàtà fún wọn ọ́fíìsì dpo ló máa kápẹ́ẹ̀tì fún ọ̀rọ̀ gbọ́fàmù síbẹ̀ nígbà ọlọ́pàá tíjọba ò ti ṣe rú ẹ̀ kó ṣe ní kó má gbowó àwọn náà tí a bá dẹ̀ fẹ́ bẹ́ẹ̀lì èèyàn bíi ṣájà bẹ́ẹ̀lì àti máa ń mú adá láti lé pé gbogbo nǹkan tó bá ti ṣe ti ilẹ̀ ló bá gbé nàìjíríà wọ́n ń tẹ̀lé ní à ń tẹ̀lé bẹ́ẹ̀ ni sà. that was then nígbà kan nìyẹn nísìn ìjọba ti gbé ìgbésẹ̀ wọ́n ti fi owó kún owó ọlọ́pàá tó wá ti gbé pẹ́ẹ́lí dáadáa tó ti kì í ṣe pẹ́ẹ́lí lásán ó ti gbẹ̀rẹ̀gẹ̀jìgẹ̀. kọ̀mọ̀nì bàjẹ́ fún yàrá dùà. secondly ọ̀rọ̀ lórí iléègbé ìlọsíwájú àwọn ọmọ wa nílé ìwé nǹkan kan gbogbo ìjọba ti take care gbogbo nǹkan wọ̀nyẹn irú ilé ìfẹ́ sọ pé ó wà wájú bíbá yìí ìjọba ti ń ṣe gbogbo ètò tó yẹ ẹ sọ̀rọ̀ lórí pé pẹ́ńsù báírò ìwé ló máa gba owó ẹ̀ ìrọ̀ o kò sí nǹkan tó jọ mọ́ o gbogbo ẹni tó bá ń supply sí ẹnikẹ́ni tó bá ní kẹ́ ẹ mú owó pẹ́ńsù wá ẹ report ẹ̀ àbí kẹ́ ẹ mú owó báírò wá ẹ report ẹ̀ ẹnikẹ́ni tó bá ní ẹ wá bẹ́ẹ̀lì ọmọ kan kẹ́ ẹ wá sanwó bẹ́ẹ̀ ọ̀daràn paraku ni ẹ tètè pè lórí aago sí
àgọ́ ọlọ́pàá ti bá mọ̀ pé ó wà tòsí yín. wàlá ibi àkún èèyàn gidi nìyí àwọn ọlọ́pàá tó wà níbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé gbé yín dé yéé pa ẹ̀sà àwọn lára ẹ̀ ń jè fún DPO nígbà mọ́tò ẹ̀ nọ́ọ̀kì. mo ti ná 60,000 bí nígbà táwọn káwọn ló lé bí. DPO gbogbo wọ̀nyẹn fúngbà yẹn ni so bó ṣe jẹ́ nìyẹn. Ben màá fẹ́ kí a ṣe kinní kan nítorí ti bàbá yìí ẹ jẹ́ kí wọ́n bèèlè àwọn ọmọ yẹn kó máa lọ. Yes, I have my reasons. Ẹ jẹ́ kó máa lọ ká fi yẹn fà wọ́n létí. Ṣé ẹ̀ ń gbọ́ bàbá? A fi fà wọ́n létí ni tí wọ́n bá tún dánwò ẹ̀wọ̀n ni wọ́n lọ o. Ẹ̀skísà ṣé kí wàá ṣe wípé a máa dé káńtà àwọn tó wà mí àwọn sọ pé àwọn máa gbowó lọ́wọ́ tó nígbà tẹ́ sọ pé bail is free fún. Ẹ̀yin àgbàlagbà náà lè sọ pé ọ̀tún wẹ òsì òsì wẹ ọ̀tún lọ́wọ́ fi mọ́. Tẹ́yìn aráàlú bá ń tẹ́ bá ẹ̀pọ̀ àwọn ọlọ́pàá àwa náà máa ẹ̀pù yín ìlú ìyáàdá àtòrò. Kí n máa mú wọn lọ́fẹ̀ẹ́. Ẹ máa mú wọn lọ. Gbogbo àjọ gbọ́ bá kí n máa mú wọn lọ́fẹ̀ẹ́ láì san kankan. No problem. Ó yẹ ẹja lọ wọ́n ṣàtú blaze free ẹja lọ. Yes, good thing. Láì sàkọ́bọ̀. Ẹ lọ release àwọn. Bẹ́ẹ̀ni kankan. Free. Ẹ ní sori burúkú. Káfíńtà fún mi lẹ́sìn rẹ̀. Jọ Ben. Sí. Mo mọ feelings ẹ. Take it easy. Gbàgbé pa yẹn ṣùgbọ́n. Because irú nǹkan báyìí ẹ̀kọ̀ọ̀kan ó yẹ ká máa jẹ́ kí àwọn aráàlú mọ̀ pé ọlọ́pàá ò burú sí wọn. Pé ọ̀rẹ́ wọn la jẹ́. Ṣé gbàgbé rẹ̀? Bàbá yẹn yẹn o, òun ló parí kábà yẹn o, ẹ ti rí. Ó ṣeéṣe kó jẹ́ kí bàbá yẹn wọ́n mọ̀ ń pa gbogbo bí àwọn ọmọ yẹn ṣe ń ṣiṣẹ́ ibi yẹn. Ẹ bẹ̀rẹ̀ ti fi mílẹ̀ kí n dí pẹ̀lú àwọn gbogbo wọn. Contrarily, bàbá yẹn ò mọ̀ pẹ́. Èyí tí wọ́n ń ṣe kiri kò mọ̀ kò kí ṣe pé ó sọpọ́ọ̀tì ẹ̀. Bí nǹkan tó sọ pé iṣẹ́ tí ò sí ìlú nǹkan ní ló fà. But then, torí lè ta ṣe fún yìí, irú àwọn bàbá yẹn wọ́n á túbọ̀ project iṣẹ́ àwa ọlọ́pàá. Wípé ọlọ́pàá o àti ní òfin gidi sìn tó yẹ pé kò sí ọ̀rọ̀ pé àgbà bribe ń bì kan àgbà so kí àwọn ọmọ wọn náà kó fara wọn létí kó so ewé agbẹjẹmọ́wọ́ so that is that. ẹ tẹ wọn tó mi ń wọ ọ̀gá tó bá jẹ́ wípé kì í ṣe pé wọ́n mú picture mi yẹn wọ́n mú wá sí station wa kọ́ tó yẹ pé station mi náà mú lọ irú kí náà máa ro sọ máa gbé pé bí mo mọ̀ pa gbogbo àwọn dubious kíní tó ń ṣe yẹn ni. Bẹ́ẹ̀ni ó yẹ kó mọ̀ wípé ètò tó wà ń lò sí kì í ṣọ̀dọ̀ wa bí nìkan ni o ó ti lọ káàkiri wherever tó bá take a picture ẹ̀ dé wọ́n á kọ́kọ́ make investigation náà kó tó lè gbé gbèsè bí àwa ṣe make investigations wa bẹ́ẹ̀ náà ló máa lọ káàkiri so mo assure ẹ pé kò ní sí wàhálà. nípa àwọn káyọ̀sì tó handle tí wọ́n lo earring yẹn ẹ wọ ọ̀gá EFCC wọ́n ti take over case yẹn. ó ti o. yes àwọn boys yẹn olè ńlá ni wọ́n. beautiful 3.6 million. ó ti sà 3.6 làwọn á ń pè àmọ́ 36 million naira wọn náà boys yẹn kó jẹ. no. yes no òun ló táwọn boys yẹn gbà 36 million naira. kábíyèsí olódùmarè 36 million naira. yes sir. kí àwọn EFCC kọ́ gbégbèsè gidi kọ́ ṣiṣẹ́ lórí wọn ni. ẹ sà wọn ò gbọ́dọ̀ bọ́nú ẹ̀. nígbà tí mo rí fáìlì yẹn fáìlì gàtó yìí wọ́n ti ń commit kìíní ti pẹ́ wọ́n ti ń ja olè ti pẹ́. gbogbo ẹ̀ máa dópin pẹ̀lú irú ìgbésẹ̀ tí ìjọba ń gbé lórí jìbìtì nǹkan kan sí yìí àwọn máa dópin. so thank you very much. okay. yes thank you. ẹ ti jẹ́ kí tíì mi tutù.
Swaga TV ni ẹ máa wò. Àrà kégékégé Yorùbá Swaga lódù channel 310 lórí Concert TV. Swaga ni mo fẹ́ bá wọlé o, Swaga gidi. Swaga máa kó Swaga sẹ́gbẹ́ kan báyìí, Ginger sẹ́gbẹ́ kan, kí n kó pọ̀. Kò mọ dé fìlà bí. Kí n lo Edwom. Swaga. Ọmọ ilé òsì yọ dáadáa ní Swaga TV ni ẹ máa wò. Swaga TV ni ẹ máa wò. Kí ló dé? Kí ló ń wá ẹ̀kọ́ tó ń gbọ̀n gbùrù? Ò ń gbọ̀n, máṣíìnì ń gbọ̀n, àfi bí ẹ̀dìyẹ tó jò pa. Kí ló Ẹ dé? farabalẹ̀ jàre, èmi mò ń gbà bẹ́yìn gan, ẹ̀bẹ́yìn lẹ̀ jókòó dáadáa. Kíni, aṣá ti dé lẹ́sìn owó mi dà. Ó dẹ̀ farabalẹ̀, a máa fún ẹ lówó ẹ̀. Ṣé àbágan wá jẹ́ kíní ni? lọ sínú ilé àwa làwọn ń ṣe làwùlàwù àbí wọ. gbogbo ẹ náà a kàn mánéjì ọ̀kadà èdè bí ni tó ń gbọ́n lọ́rùn tó ń gbọ́n lẹ́gbẹ̀ẹ́ tọ́kadà yín náà ọlọ́run yọ ẹ́ tó fi mí wọ́n lẹ̀. Ó dẹ̀ pariwo, èlò 50 naira. Bẹ́ẹ̀ni tó ń darí. Nonsense boy. Nonsense boy. ó bá gbé mi ṣubú náà bá rí ní tí màá fojú ẹ rí lẹ́nìí. Láti dédé. ẹ máa folú ẹ ṣe rè ásà ọ̀kadà káàkiri tẹ́ ẹ bá ra ọ̀kadà tuntun ẹ ti kọ́ nǹkan yín tìyín kọ́ ńgbẹ́ bá ra ọ̀kadà lẹ́wàá gbé sọ́nà ẹ máa fi gbèrò ìbẹ̀lẹ́ ti mọ̀ ọ́ gùn. Bàbá mi yọ ibi ló wà fi kíìsì ibi là ń fi kíìsì ó wà fi síbi. Bàbá gómẹ ó ṣèyàn ó ti ṣèyàn jù. Ọ̀gá o ibo ni bàdá lè gbé sí o. Ok. Ah! Ah! Gómẹ yọ. Mo ṣí agbológbé ni. Gbádà! Gbádà! Tí wàá bá wa o 25,000 àwọn bá kò mẹ́yọ̀ 25,000. Ó ti lọ. Gbádà! 25,000. Yé tèmi ta. Gbàdà tiwa ó ti ta. ẹ ń pa owó ẹ̀ ń pa á jẹ. Wàhálà tí ní gbogbo yẹn. àwọn àwọn iṣẹ́ àmà tó gbárù yín náà ọ̀kadà náà gbogbo orí ẹ̀ ló tún fọ́ dànù tí ọ̀dà ẹ̀ lọ take time o. Gbàdà Tí owó mi dà. Ṣáfù. wá ń bí. Ẹ wá ìwé ní gbogbo eléyìí. Ó rẹ̀ farabalẹ̀ kí ló dé? A ti sá lọ ni. Farabalẹ̀ kò ju 15 naira. ṣé sùúrù sátàbújá ló ti gbé wa ni èwo ni. Mo tọrọ ẹ ni. Kò sọ̀rọ̀ ló bá fẹ́ ti ká kó ló bá fi ta o. Kò mẹ́lọ ti kó gbogbo ẹ̀. irọ́ ni ìwọ tó ríran. nínú ibi inú. Ó dà lọ. Ẹ wá fira yín dógò ní èwo ní gbogbo eléyìí. Kí ló ń wọrí ẹ? Farabalẹ̀ náà a máa fún ẹ lówó ẹ kí ló dé? ẹgbẹ́ ló ń lọ ẹ̀wọ̀n oṣù mẹ́fà tó wàá ríran mọ́ lẹ́nu bíi ijọ́ mẹ́rin. a tún wá gbé ládàá síbi gbogbo ilé náà wọ́n ti dàrú. ọlọ́run má jẹ́ kéèyàn rẹ̀ rí pọ̀ òjijì o lẹ́nu ijọ́ mélòó báyìí tí ààrẹ ní gbábí àwọn olóògùn tó máa ń ṣàrèjẹ lọ́dọ̀ wa. òrówó ní gbogbo inú ilé ṣé kó mọ̀ bí táà ń fowó sí. ọlọ́run mo dúpẹ́ o mo tún wọlé láyọ̀ àtàlàáfíà gbogbo ilé rẹ̀ àwọn olórí burúkú ẹ̀fọn yìí ó tó kẹ́ ẹ kú o àbí gbàtà ìbárí yẹn ni. báyọ̀jú eléyìí ṣiṣẹ́ bá gbọ́dọ̀ tí wèrè lóhùn òrìrè báyọ̀jú ẹ̀ṣú ọ̀tọ̀ níbi tó lọ ń wá. ajé o. Sójú 50 naira lọ ni. Ṣé mo wá tọrọ owó ni kí ló wọ́n ní gan-an? Ẹ wá o. Èmi táwọn wo yìí mi ò gbádùn o. Ṣé iṣẹ́ ọ̀kadà kì í ṣe pé mo kì í ṣe mi ìbẹ̀wọ̀ o.
bí ògùn lè ṣe jẹ́ founder tíátà ní bàbá tèmi iṣẹ́ ọ̀kadà ló ṣe tó fi kú ó filẹ̀ fún bàbá tèmi ni kò yé yín bàbá mi ò tí ì tó mi lọ́jọ́ orí tó ti ń gun ọ̀kadà ìbí ló dẹ̀ ti kò sí báyìí nìyẹn so ẹ má lọ ṣe wèrè o bí nàìjíríà ṣe wà gan wà láì kó síbi tí mi ò lẹ́nu ní ọ̀kadà páàkì bí nàìjíríà ṣe tó yìí tẹ́ bá ṣe wèrè á ṣe yín o. ṣé pé bàbá tiẹ̀ ló gbogbo ọ̀kadà yẹn fún ẹ. ẹjọ́ nìyẹn fún mi lówó mi. àbàjọ ẹ tẹ ìjọra yín náà máa fún ẹ lówó ẹ farabalẹ̀ jẹ́ ó dé ṣọgbọ́n kó yà ju 15 naira lọ àbí á fún ọ náà. bẹ́ẹ̀ àǹtí bàbá yìí ṣe òdà tó ṣe òdà ó yẹ kéèyàn máa ro tàbí ya máa gbogbo tó bá ń ṣe tẹ́yìn náà ń ṣiṣẹ́ owó tẹ́mọ bí làágùn ṣe rí téèyàn bá ń ṣiṣẹ́ owó kí ni wàá ní tó lè fa dúró owó yìí ṣe èlò náà jẹ́ náà kó fẹ́ yarú lórí ìwà yìí oṣù mẹ́fà ká jẹ́ apájùlọ àwọn akọ̀dà gbàdé lọ́wọ́ ẹ̀ kó gbọ́dọ̀ jẹ́ owó wa ló fẹ́ fi yarú àjọ ara wa lè mọ̀. dáadáa. ẹ kóun náà ti dé òun ló mọ ibi tó wà òun ló mọ ibi tó tọ́jú ẹ̀sìn mi máa pàbí tó kó sí ìgbà tá à ń jáde lọ ọ̀rọ̀ balẹ̀. gbádà gbádà. bàbá ìlú wà ní kọ́ ni màá tún lọ ọ̀dà. dúró ní sùúrù jẹ́ ẹ̀ náà wò ó lè yẹ pé bí a. bọ́lọ̀ tún lọ. farabalẹ̀ kí ló dé farabalẹ̀ ó ju 15 naira lọ ni kí ló fẹ́. mi fẹ́ máa gbọ́ yẹn mọ́ mi wá tọrọ owó náà. take your time o mind your speech o. gbádà ṣé ìyá wèrè mọ́tìlẹ̀. farabalẹ̀ ṣé ìwọ gan sí wọn mọ́tìlẹ̀ kí ló dé. ó dà pé ẹ rò pé mo bá ẹ ṣeré ni. gbádà à ń bọ̀ ní sùúrù. gbádà kí ni wàá mú látara báyìí ní ìsìn kí ni mú ó dẹ̀ dira ó dẹ̀ di kíní sí ilé. ó gbá gbolo jáde ni. ẹyin bàbá gbòmẹ́yẹ yóò máa ní dá o kó máa ní sórí níbi tó bá wà o. gbẹ̀dá wa gbé rọ́bà yìí ní ìsìn wá fèmí nìkan lẹ̀ mo ṣe máa ṣẹ́tù ara mi máa ṣẹ́tù ara mi lọ́dọ̀ ọlọ́kadà. olókàdá ti fọ́gò olókàdá ti fọ́gò ibo ni máa gbà táfọ́gò gbẹ́dà ibi ló wà ó fọ́gò kí gbogbo orí ẹ ìdágò ni ó ti fọ́gò ó dẹ̀ bọ́ mi báyìí sísìn ibi yóò kó gbọ́dọ̀ bá mi ìyá dénú ìyá wò bá wá bí olórí púpọ̀ ẹlẹ́jọ́ wẹ́wẹ́. láfún àbí kẹlẹ́ ń jẹ láfún àwọn dà. ẹ ti gbá mi àbí ọlọ́run oh God ẹlẹ́mọ̀ mi tí máa mú yín nígboro ọlọ́run ṣe rí ilé ìgbẹ́ ilé ìtọ́ ni mo ajá papọ̀ sójú kan lẹ́nu wọ́n ti gbá mi àbí ti gbá mi ọlọ́run ẹ má jẹ́ mú yín gboro wọ́n ti gbá mi wọ́n bò ní pé ìdísá lọ ní sá ẹ ti jẹ lọ o ọlọ́run ibikíbi tí bá ti pàdé ìyá yín ọlọ́run ẹ máa kú ni ẹ̀yin wèrè yìí sọ ẹ ti gbẹ ọlọ́run. ẹ̀yin kìíní péyàn nígbèraga o kò sí onígbèraga ní gbogbo áfíríkà sínú ẹ̀ ń jẹ búrẹ́dì wọ́n fi pure water jẹ èmi tí mo jẹ́ ọ̀gá pátápátá mo ń jẹ ẹ̀pà ìwọ dẹ̀ ń jẹ búrẹ́dì òfin mi rà mú. àwọn náà láwọn mú. àbíkọ́ bá tẹ́ jẹ́ tó gé ìbàjẹ́ gbèsè tó ṣe dá wọ́n pẹ̀ ń bí ọdún mẹ́wàá òní ṣe fi dọ́mù. ajíjọbi èmi sìn ajíjọbi òkè láre lọ̀rọ̀ mi. ó ní sóríire o ó tàn mí ṣiṣẹ́ yẹn ni tó dáa ṣáyé ló ń ṣe torí ọlọ́run. gòmẹ́. ó dà bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ létà àwọn èèyàn mi ti dé. gòmẹ́. Safu. Gòmẹ́. Safu. Gòmẹ́. Welcome back, Mr. Obesere. Welcome back, Safu àti Gbàdá. Oh, welcome back,
Sàámú àti gàrí. Ọlọ́wọ́ ọmọ òní bá gbèsè ẹ lẹ́ o. Báwo ni? Ẹ ṣe. Ẹ̀dẹ̀ ṣe wá. Ẹ kú trip. Tẹ́lẹ̀ bá ti lo ẹ̀wọ̀n bí routine báyìí tó ti lọ sí prison yard ó lọ kẹ́kọ̀ọ́ ni. Bàbá wọn Ọbásanjọ́ àná ẹgbẹ́ wọn nìyí. Nígbà tí wọ́n lo ẹ̀wọ̀n tí wọ́n dé ni wọ́n tún Nàìjíríà ṣe. Orí yín ò ní burú o. Ẹ̀kọ́ lẹ́kọ́ o. Èèyàn dáadáa tẹ wá ní ẹgbẹ́ àwọn èèyàn àdìdé sí yín. Tọ́lá yìí náà dáa ni. Ẹ̀yin bàbá Gòmẹ́yọ̀ ẹ má jà sọ̀rọ̀ ṣé rí nígbà tí arán yín wálé kékeré bá wa kó owó 25,000 la kó bẹ́ẹ̀ 25,000 lẹ kó meanwhile 5,000 la ní ẹ kó kí ló dé. Wàhálà ẹ̀ mọ̀ọ́re tẹ́ ẹ bá mọ̀ọ́re ó yẹ kẹ́ ẹ sì máa dọ̀bálẹ̀ kí mi fún 2 weeks pé ẹ ṣe sá o ẹ ṣe àná o ẹ ṣe last week o ẹ ṣe last 2 weeks o olóò tí mo ṣe ń bàbá tó bí yín àti ìyàlá ìyá yín ṣẹlẹ̀ wà wọ ilẹ̀ wọn ẹ kọ̀míìtì rọ́bìrì ẹ jí ọmọ gbé ẹ ṣe wọ́n dìrìn wọn ìfẹ́fẹ́ gbàjọba. ẹ bàbá gbogbo ìtẹ̀ ń ká ìwọ̀n sọ fáwọn state. ẹbí ó ti parẹ́ ni. kí ni tá a ṣe tó tó yìí pàápàá lẹ́sùn pé ọ̀rọ̀ ṣe bí ìjà láàrin ara wa tá a bá wá gbébọn gan èló lẹ́fẹ́ fi béèlì wa ńgbà tá a jà tẹ́fi 25,000 béèlì wa tó bá jọ̀rọ̀ pàápàá yẹn ló ní. ẹ̀wọ̀n lẹ́ ń lọ tàbí kọ́ dájọ́ kú fún yín ẹ sì jẹ́ mi 6,000 31,000 mo ná police station. bàbá ẹ̀ rẹ̀ mọ̀ wá o. síbẹ̀síbẹ̀ ẹ̀wọ̀n sọ́tọ́ ọlọ́kùnrin fi ń dúpẹ́ ẹ̀sẹ̀ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ mi ẹ̀ wá sọ pé mo jí owó yín kó àbí. èmi mọ̀ pé gbàlagbà náà máa ń fi style jalè àwa rò pé èèyàn gidi níní lájọ tá a ti ń bá ń gbélé àríru pàlàpàlà báyìí rí àmọ́ pé náà ti mix máwọn aláìda ẹ wá jọ owó wa tán ẹ̀yin wá sí station abájọ mò ń rí inú yín dùn station ẹ̀yin àti DPO ẹ̀yin àtọ̀gọ́ ọlọ́pàá ẹ̀yin rẹ́rìn yẹn ṣe bó ṣe ń wù yín ẹ wá mú wa ẹ mú wa bí ẹ̀yin àtàwọn ọmọọṣẹ́ àtọmọṣẹ́ arówó wa nílé ìfimọ̀ mi náà sọ́kùn ní dáa ayé yín ò ní dáa ẹ̀yin olórí burúkú yìí bàbá wo ń tẹ̀sẹ̀ ó máa yọ ilé ẹsẹ̀ lẹ́ o mo yọ ń dá pé mi ò jẹ pàlẹ́ kan ni o kì í ṣe fẹ́ pàwọ́ mi jẹ. for past 4 days ta fi wà lọ́hùn àárín tó jọba ìmú olórí burúkú olórí gbọ́rọ̀ bí ọmọ náà ti rò. ẹ wo bí bàbá ṣe máa parọ́ fún yín ṣẹ́ni tí ẹ bá fún wa ní owó wa tó kù tẹ́ bá fún wa ní balance wa ṣẹ́ni kì í ṣe gbàdúgbàdú nìkan ló máa gbó àgbàdo lọ́wọ́ yín o gbalagbalagbala kódà gbẹwédú agbowó ewédú lọ́wọ́ yín o. ẹ wá padà síbi ẹ ti ń bọ̀ gangan mi ò ní bájà torí bẹ́ẹ̀ bá ṣe tẹ̀wọ̀n dé máa pa ni ẹ máa jẹun ẹ máa dùn sí problem. bàbá ẹ rí ọwọ́ wa. gbogbo ara yín mo wò yìí. àṣẹ fún yín tájú béèrè yẹn. èmi àti sá. fèrè sẹ́yìn tó lọ fèrè tó fẹ́ lọ. ìjàgbá tó nínú wò dáa. peter ìgẹ́tù ọ̀ yóò dáa. ẹ padà sẹ́wọ̀n màá tún fẹ́ pèsè. láìpẹ́ máa ṣe báyìí. tí mo fi pa ṣé lè ló fẹ́ wò àbí lè ló fẹ́ bẹ̀ sanwó ilé ẹ̀. ok dúró sọ fún mi ṣé òun kọ́ ni ọgbọ́n ti jó parẹ́ lórí ìjókòó ṣé wọ́n sọ pé o ò gbádùn. ẹgbẹ́ tí mo wá gbàdúrà ló ní kí n má mọ nǹkan tí mo fẹ́ fúnra rẹ̀ nísìnyí o mú gbogbo òye sókè tí bàbá náà lọ́ọ̀dún bá dé sìn á ní ká wá sanwó ilé àbọ̀mọ̀ kó wá máa dún next month owó náà rè àti ìsìn kò sí kankan nulẹ̀ èmi àti ẹ̀kàn ṣe fine girl for nothing kò tí ì sówó. èmi fi pé Felix ti settle ẹ at least ká fi sanwó everything ní gbèsè tá a jẹ náà. Felix ọ̀rọ̀ Felix ló sọ bẹ́ẹ̀ yẹn Felix yẹ kó olórí burúkú imported ni. sórí kíní tó wò yìí ó bù so báyìí ó fẹ́ lè bẹ ọlọ́run ló ní kí n ka gídìbò n bá má fẹsẹ̀ rìn délé. ọ̀rẹ́ mi gbà sòótọ́ ní tí wọ́n fọ́n mi tó pọ́n ìgùn dẹ́rùn. ní tí mo pọ́n lánàá yẹn náà bá dùn sórí bí mo ṣe wọnú ọ́fíìsì ẹ̀ báyìí ó mú mi dání báyìí ni bó ṣe ń fà lèmi náà ń fa wọn bó ṣe ń ṣe lèmi náà ń fa wọn bó ṣe ń ṣe gbogbo orí báyìí gbogbo ibi báyìí mi ó dárun ẹ̀jẹ̀ kan tó délé ni mo fi rọ́ọ̀bù wọ ni bó ṣe ń wò yìí ó sì ń gbóná. wá ń gbọ̀n bí ó fi ti bàbá ẹ̀ lé ó ń fọ náà wà náà bí gbogbo wọn bí fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ náà because ó ń bí mi ní kọ̀ọ̀kan púpọ̀ lẹ́yìn. ẹ tiẹ̀ dúró lọ sórí ti bàbá láńlọ́ọ̀dù yìí káàtì ẹni pé ọkàn tó wà òkè ní sábà bàbá ní ká fún ṣe ṣùgbọ́n tó wá bá ṣe gbogbo orí èèyàn at least ká fi sanwó ilé nù. èmi àbí wọ. àìwọ of course ṣé tí bàbá láńlọ́ọ̀dù bá ti ẹ̀kọ́ rí nǹkan tó gbọ́n yìí lásán yé a fẹ́ para ẹ̀. etí wọ́n dì sẹ́yìn yẹn gan. àwọn òfin ilẹ̀ sẹ́yìn kò jẹ́ ká. ó yẹ kó sọ bẹ́ẹ̀ ó yẹ kó sọ bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé mi ní gbàgbàgbì ìwọ ti gbàgbé pé bójú náà bá fáwọn àwòrán àpòrà tó bá yá kí ni káwọn tí ń bá fẹ́ kí ni kán jẹ ọ̀rẹ́ ò tiẹ̀ lè dùn mí torí èmi náà ní gbogbo ẹ̀ ṣebí èmi náà ní gbogbo ẹ̀ wo mi ò tiẹ̀ bẹ́ẹ̀ sọ yẹn bóyá kó lọ tójú ẹ̀ ṣe díẹ̀ torí mo fẹ́ mú ẹ lọ sọ́dọ̀ máà tí mo sọ mo sì gbàgbé ẹni tí mo ní mo fẹ́ mú ẹ lọ sọ́dọ̀ ẹ̀ lẹ́nu. ẹ jọ́nà ṣé kì í ṣàlàjì. kò ń ṣàlàjì alájò sílẹ̀ alájì lọ sí Àbújá tí n bá dẹ̀ pé fóònù alájì kò ń gbé fóònù mo fi fóònù ẹ̀gàn pé kò gbé èmi tiẹ̀ wá ń suggest pé bóyá ká lọ pè níta. kálájú máa ṣe èèyàn bóyá gbé fóònù ni o ò mọ nǹkan ni jẹ́ ká hide number náà bí àtàwọn hide number máa pick.
ka head number. Business center yẹn ló máa pè kò ń gbé private call jẹ́ ká lọ pè ní business center. Lọ freshen up ojú ẹ̀ kó jẹ́ ká máa lọ síbi tá à ń lọ fẹ́ mú ẹ lọ sọ́dọ̀ bọ̀bọ̀ tí mo sọ fún ẹ. mo dúró mọ ṣó ṣàṣùrọ̀ pé ibi tá à ń lọ yìí. torí mi ò lè jẹ́ kọ́kọ́ mi kan wá lù mí jìbìtì bí Felix ṣe bẹ jìbìtì tì mí last time. lẹ́nu tiẹ̀ sẹ́mi wọ́n lù mí jìbìtì. ọ̀rẹ́ mi tiẹ̀ dúró wọn. torí ó yẹ kí ìjọba ṣe nǹkan kan fún wa. àwọn gáàsì yẹn tó kàn máa ń lù yàn jìbìtì ẹni àwọn yẹn ó yẹ ká máa fi EFCC gbé wọn mẹ́rin. because àti jìbìtì owó àti jìbìtì ti bí jìbìtì náà ló lò wá. ọ̀rẹ́ mi jọ má bínú kí ló wá fọ́ sínú petition ẹ̀. wọ́n lù mí jìbìtì ti bí náà. jẹ́ kó bẹ̀rẹ̀ lórí tiẹ̀ náà ká kọ́kọ́ wo bó ṣe fẹ́ ṣe. ibi ló fi ìlú ti àbí kí ló wọ́n. mo fẹ́ pa tíìbì yẹn ni. jáde. bàbá o má já yé. ẹ̀lẹ́ ọmọ sẹ́yìn ọmọ ẹ̀ sẹ́yìn ọmọ ẹ̀ sọmọ dáadáa. kí ni tó ṣẹlẹ̀. ẹ fi ọ̀rẹ́ mi lọ́kàn balẹ̀ ẹ ti ẹ̀dùn náà ṣé ẹ̀ ní èrè ọkàn ni nígbà ẹ bá wà nulẹ̀ tẹ́ ẹ̀ ń gbé nulẹ̀ tẹ́ ẹ̀ sanwó lé ẹ̀ lálà pé egun lé yín tẹ́ ẹ bá ti sunú lé o tẹ́ agídí wọn fi gbé kò ní. bàbá ẹ mọ ká chapter jìnnà. sẹ́rí ntọ́rẹ̀ yín ṣe fáwa gan ò dáa ntọ́rẹ̀ yín ṣe bí ojú bá dẹ̀ ń ṣe pin tá a bá ti yọ fún ojú kò ní mọ̀ pé tó ń ṣe ò dáa sẹ́rí ọ̀rẹ́ yín ní tó sì ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n mú wa ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ ọjà wọ́n mú wa ságọ́ ọlọ́pàá tá a dẹ̀ wá ń bẹ̀ tá a wá kọ̀wé pé ẹjọ́ o gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù wa ẹ bá a lọ́nu ilé ẹ lọ́ọ́ mú owó nínú owó tá a ní 25,000 bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀lì wa àwa ti fetí kọ pé 5,000. ọjẹrù yín kò wá bá yín mú un lọ ṣé ọ wá jẹrù yín. ẹ̀ka tó máa wọlé kó lọ mú 5,000 kó wá fi bẹ́ẹ̀lì wa ó dẹ̀ lọ́ọ́ lọ kó gbogbo owó ó fi 5,000 bẹ́ẹ̀lì wa adélé àbò kankan mọ́ rárá àti rárá ǹjẹ́ owó tó kù dà wọ́n ti náwó àwọn kàtàkàtà bí ọmọ kú lọ́wọ́ adití kìnìkan ó rò pé ẹran rírọ̀ làwa náà ó máa jẹ bàbá ńlá ìyá gidi. òótọ́ ni a dẹ̀ fi yé pé tí ò bá kó wa fún wa wàhálà so. ẹ dákun owó yín gangan. tiwa kọ ẹsẹ kété àpò ni à ń sọ̀rọ̀ alátọ́jú owó nulẹ̀ ẹ̀ tó lówó wa gangan. rárá ọ̀rọ̀ ti ń dàrú mọ́ mi lójú ni ó kó owó yín kò kó wá tẹ̀sán. ó kó 25,000 naira wa. wọ́n máa ń tán sọ àwọn gan láláì dá ìkànnì náà làwọn méjèèjì. àníyàn kó 25,000 wa instead of kó fún wọn ní 5,000 naira ní àgọ́ ọlọ́pàá ó wá fún 25,000 naira ó wá kó 15,000 naira tó kù ló bá nà jẹ. irú ìwà burúkú wo lélẹ́yìn. ó fi ilé ẹ̀gán fẹ́ lẹ̀ wọ̀n gan ṣé kò sàn ju pé kó máa di pé ó kó gbogbo owó wa ná díẹ̀ ó fi kan pamọ́ sápò. kílẹ̀ yín náà tí wọ́n ń sọ. ṣé làwọn rò pé bẹ́ẹ̀ yẹn bá kọlọ̀ máa ṣẹ́ni tí ò kọlà tó náà ti járáǹkì ara ẹ̀ lọ́dọ̀ tiwa. ṣé wọ́n kọlà ni. irọ́ ọ̀parun wọn kó sẹ́kẹ̀ wèrè ni ọ́ ìwọ ò rí pé lànà. orí yín burú lọ́rùn yín ẹni tó kówó gan kò jẹ̀bi tẹ́ẹ̀bà anyway mi lè blame òun náà n kò ti pé rádaràda ni yín torí pé ilé ayé tẹ̀ ń gbé gan kọ̀rọ̀ yín lọ́rùn ẹ̀ kàn fagídí gbé kò ní. èwo ni kẹ́ ẹ máa múra kẹ́ ẹ máa wọṣọ bíi 15 papọ̀ láì sí pé ẹ sẹ́wọ́n rí. àsìkò tá a wà ní. òtútù ni. sílé ayé kọ́ lèmi wáyé. àsìkò tá a wà ní. àwọn bá yín lára mu ni. wo bí ẹ wá ẹjẹ sọ kíni kan fún yín nítòsí ó dùn mí bó ti ṣe fún yín ó dùn mí bùtùmọ́ kì í ṣe ẹnìkan ní ṣe bẹ́ẹ̀ fún ó ń ṣe bẹ́ẹ̀ fún mi gan bẹ́ẹ̀ ṣe ń wò. irọ́ o. ẹ mọ̀ pé mi àti ẹjọ́ máa ń gbaṣẹ́ papọ̀ ni. àbí àtọ́rí pẹ̀yìn kọlà ló ṣe ń ṣe bẹ́ẹ̀ sí ẹ mọ̀ pé òun ò kọlà. ẹ mọ̀ pé mo máa ń fojú kan wò pé ogun pé bó ṣe ga àwọn ìnáwó rẹ̀ ọ̀pọ̀ mi ì yọ lẹ́nu mo nǹkan tá a bá jọ ṣe báyìí màá yọ̀ǹda rẹ̀ fún àmọ́ tí wàá gbẹ̀yìn ẹ̀yin ò ti ẹ̀kàn yín ná àmọ́ kíní kan mo fẹ́ sọ tẹ́ ẹ bá lè ṣe owó yín tẹ́ ló kó lọ ẹ rí lọ́pọ̀ látọ̀dọ̀ mi. lọ́nà wo. ẹ kárí láì ṣe rí ṣe pé aago 12 ló fẹ́ lù èmi àti ẹ̀ níbì kan tá a jọ fẹ́ lọ tá aago 12 ibi tá a sì jọ fẹ́ lọ a fẹ́ gba 70,000 bẹ́ẹ̀ ni tá a bẹ́ẹ̀ jọ lọ àjọ pin 35 ó sì sẹ̀mí tẹ́lẹ̀ ó ti bòmí mọ́ kòtò lákọ̀ọ́kọ́ ń bẹ̀ tẹ́ bá ti pẹ́ wá lè lọ lé ní ìsìn kẹ́ lọ bá ń di lọ́wọ́ kọ́ má fi ráàyè pé aago 12 kan ń bọ̀ àbámi kankan ẹ gbádùn mi tó. business lẹ gbé fún wa yẹn. ọ̀rọ̀ iṣẹ́ lélẹ́yìí èló lẹ fẹ́ fún wa wàá ṣe bí iṣẹ́. kì í ṣe business mo rán yín sẹ́ ni bí ẹ̀gbọ́n sábúrú ẹ mọ̀ pé mi àti àtàn ẹ̀ nípa àjọra wa. ẹ̀yin lẹ kó wa wá sẹ́kọ̀ọ́ ni. àbáwá kọlà. àbádébàdàn rí ni. àjọra àbí. dèdèrèdè ọ wọ pé òun kálukú ló ní láti ẹ bí òun kálukú kọ sí lọ́sọ̀tọ̀ ọwọ́ ọ̀nù ńlá yín wà ní ẹ̀ lérí. ọwọ́ ọ̀nù kọ́ ọwọ́ bàdí ni. ẹ sọ tẹ́ fẹ́ fọwọ́ dálẹ̀ sọ̀rọ̀ gidi jàre ká mọ́ bá ṣe fẹ́ ṣiṣẹ́. tẹ́yìn bá gba owó tẹ́lẹ̀ fẹ́ lọ gbà báyìí tẹ́ bá gba 70,000 yín báyìí. 75 ni 75. 70 lẹ pè lẹ́ẹ̀kan.
wọ́n ní 75. ara mo rò pé wájú rẹ mo wà mo kàn fi gé 5 ẹ̀yìn. a jẹ́ pé nǹkan burú léèyàn. jayé bàbá. ẹjọ́ ń jẹ fún ara yín. ọ̀pẹ mi bí mo ṣe ń bọ̀ ọ̀nà sí Èkó mo ti múra wá. láti Ìbàdàn. kéré Ìbàdàn gángan mọ̀ ń gbé oko Ìbàdàn ni. oko Ìbàdàn lákùfọ̀. àgùfọ̀ abáyọ̀dá ṣe nírun. nígbà tẹ́yìn bá lọ tẹ́ lọ gba 75,000 naira. ẹ náà ṣírò ẹ fọwọ́n tàtí kẹ́yìn mú 40. ṣe é wọ wèrè ṣe é sí èrè àbí wèrè náà lé ní. ẹ kí ló dé ẹ máa ń ṣe ẹ̀yìn ará Èkó náà bá dé ẹni tó kọlọ̀ tẹ́mọ̀ bẹ́ẹ̀ pé kò lọ́gbọ́n nù. nígbà tí n bá lọ gba 75 fi kan kí wọ́n fẹ́ yín tàbí. ó gan gòmẹ́yọ̀ tó bá tẹ̀lé mi lọ gan èló lẹ́rù pé wọ́n fún. èló lẹ́fẹ́ fún. ó gan tó bá padà bẹ́ẹ̀ kò wá sàǹfààní fún mi ju ẹ̀yin lọ. bí mo fún yín lówó ẹ ìsanwó ilé ẹ lè raṣọ gidi kẹwọ bọ́sù kọ̀rọ̀ náà ni. sọ́wọ́ ilé wa tọrọ ìtawọ̀ ẹja gbọ́ràn èló lẹ́fẹ́ fún wa. wà á fún yín 200 naira. ṣé ẹ tí ì mú kankan tẹ́ ń gbájúláì bí akọ ọ̀ka yìí ṣé ẹ tí ì mú kankan àwa 200 naira ṣé bí ń pa wá ni. nígbà tá à ń ṣe alárùn à ń ṣe tọrọ bára. ẹdùn ọ̀rẹ́ ló lẹ fẹ́ gbà. ẹ kọ́wọ́ gidi jáde. ó dà ṣé ká má sọ̀rọ̀ jù ẹ fún wọn 30,000 naira àdúgbò ẹ fún wọn 25,000 naira. èlèsì rere. èmi mojú owó. orí bí ìdíyẹn fi dẹ dàkúté. ṣé mi àbóhùn. ẹ fún wa ní owó. ẹ pín yẹn tó bá jẹmọ́ láàrin ara yín 30,000 naira tó bá rí o tó ní ya wèrè. láìláì àmì tí mo ti rí 1 million tí mi ò ya wèrè. Adéwùsì ti fọwọ́ ẹ̀ka 400,000 fáwárí. adẹ̀nà tí kankan ṣẹlẹ̀. Adéwùsì wo ni iná ní ń pa sẹ́ẹ̀rì kó lóko jáde ń gbẹ rí ni. pépà ní bọ́yẹ̀ yìí wà ń bẹ. àlùpà ìdá ni owó tó bá kó lọ́dọ̀ yín tí ò kó lọ́dọ̀ wa kò sówó lọ ẹ̀. ẹ ti nánú ẹ nígbà tẹ ti ń bá wa ṣe ẹ ti nánú ẹ. ká máa ń ṣe ẹ ń ṣe èrè tó wàhálà torí wàhálà ìyẹn ọmọ ẹ̀pọ̀ ẹgbà yìí méjèèjì. èwo rẹ bí fún ejò yìí. àkùnmọ̀jábọ̀ didi. ṣé bí ń pa wá ni. èmi ò mọ yín lẹ́ni kun yín. ẹ wo bọ̀dá ẹ sí fìlà yín ẹ sí fìlà yín. ṣé nǹkan sin gbẹ́rẹ́ àrẹ kẹ́ tó kú òní tẹ́ ń gbájú láyé. wọ́n sì máa bá ń lẹ́ gbẹ́rẹ́ àrẹ. èwo wá ní gbogbo ilé ẹ fún wa lówó tẹ́ wá fún wa lówó. fún wọn lẹ àti mọ bóri wọn ṣe rí àtàrí wọn bí ẹ̀ la òbí fún wọn ṣáà fún wọn lẹ o ẹ ṣáà fún wọn pàtàkì fún wa. ẹyọ mi mo rò kórìí yín burú lọ́rùn yín. ẹ gbà lọ́ọ̀ mi ẹ̀yin méjèèjì kẹ́ ẹ pín. àwọn méjèèjì Ọlọ́run ọba ń gbọ́ àtowó yìí àti gòmẹ́yọ̀. bẹ́ẹ̀ nù sọ́run wọ́n ti mọ̀ wọ́n náà dàgbà tiẹ̀ gbàtẹ́ mọ́dán yín ilé gan yàtọ̀ sí fún ọ̀pọ̀ lọ. owó sì kù jàre ẹ dá wa lọ́wọ́ ẹ máa ń fèrè. ẹ wá máa gbọ́ o tí ó bá ṣe é ṣe ẹlẹ́mìí ọgbà tẹ́ ẹ bá fún mi lówó mi padà o. ẹ̀mí ẹnìkan lẹ̀ ẹ́ sàgbà ìlẹ̀gbà méjèèjì. gbà tó lè yan ọjẹ sọ̀rọ̀ pé wọ́n lọ lẹ̀. àmọ́ ẹ jẹ́ wá sọ kí ni kan fún yín Baba Jaiye balance wa kù ẹ fún wa balance o. èló lókùn tẹ fẹ́ fún wa sí. ká lọ sọ pé advance mo fún yín mo fún yín lówó sẹ́ni. nínú èlò lẹ́tí wá fáwọn lóye báyìí. ọ̀dà ẹja ṣe báyìí mo fẹ́ gbàjọ kan ní. ẹ fọwọ́ àjọ lẹ̀ ẹ wo ọlá pé bá ṣe jọ wà ní o kárí kì í ṣe pé bá ṣe jọ wà ní kò yẹ ká gbówó yín lọ́wọ́ yín o. wọ́n dáadé bá ti ṣe tán ń gbé yín lọ́dọ̀ Sàfà Alámọ̀lá ń ránjẹ fún yín. Sàfà Alámọ̀lá kọ lásìkàbọ̀ Alámọ̀lá lẹ̀ bá gbé wa lọ àwa jáde bí pa àwa láre bí pa àbí. ọ̀dà ń fún yín sí ń fún yín sí. n ta fẹ́ gbọ́ ẹ gbádùn wa tí gòmẹ́yọ̀ bá ti wá ẹ má bọ̀ lọ́dọ̀ wa ẹ wá pa wá ẹ gbọ́. àbíkẹ́ni kíkẹ́ náà jábọ́ lù wá ẹ gbọ́ ẹ wá jìlàjìlà ní o nígbà lẹ́kọ̀ọ́ wa ń dìde rè. mo rò pé orogún yìí ẹ lówó ọ̀dàgbà yìí ẹ̀ gan kọ́. ẹ mọ àlè. ẹ lọ sí orílẹ̀ péré pélé ìbá kú kò tiẹ̀ dídì wọ́n sẹ̀ máa dì mọ́ títí rẹ̀ lé ayé tẹ́lẹ̀ wọ́n kàn so kúnlẹ̀ wọ́n ti wá dáńgbà ni mo fẹ́ gbà kújà tẹ́lẹ̀. nígbà tí ẹ̀ ń jẹ́ NEPA àti ẹ̀sìn ríná lò díẹ̀díẹ̀ àwọn alákọ̀wé á ní never expect power always ìyẹn ni NEPA ẹ wá ní kò dá ẹ change ẹ sí power holding ẹ wá kúkú wá hold the power permanently láàrin lò wọn láti over 2 weeks àti ìlò náà níbi tó wákàtí kan 3 minutes ẹ kàn máa fi flash ẹ wá lọ mú bíìlì 4,000 wá ẹ ń ṣí èrè ẹ máa gbé bíìlì yẹn ẹ máa gbé mítà yín kẹ̀kẹ́ wáyà yín lórí òkú màá ra ìṣàjẹbù là ń tẹ̀tẹ̀ ní gbogbo ilé náà kúkú ní jẹnẹrétọ̀ sókèlè ní nàìjíríà bá. bàbá àwọn ọmọ ilé àwọn ọmọ ilé bàbá gòmẹ àwọn ọmọ ilé gòmẹ gòmẹ yọ sáfúrè sáfúrè gòmẹ dáadáa lọ́wọ́ múre dáadáa rẹ bàbá gòmẹ. tí ń wà mí bí èwo rí àdìrá yín wà ní. kíkì yìí yàtọ̀. kọ́bọ́mọdé jẹ́ kó bá gbàjẹ́ ibi ẹnu bá kú sí ẹlẹ́. àwọn agbóhùn ìṣọmọ bẹ́ẹ̀
ẹ gbà àjà wọn kan. ẹni plan tèmi bẹ́ẹ̀. gòmẹ júùsì lẹ́wọ̀ yẹn júùsì ẹ ti gbà kẹ́tí jẹ́ láńlọ́ọ̀dù wa agbọ́dọ̀ láti yín mọ́. ọmọ ìgbà iṣẹ́ rí ọ̀rọ̀ yín ẹ tó kú bẹ̀. gòmẹ bàbá máa jọ yín lójú ẹ gbà ẹ fi páìpù fa ẹ máa fi mú. kò sí wẹ̀ ń gbòòrò. bẹ́ẹ̀ kọ́ kò mọ́ra ní o. kò mọ́ra ní ẹ máa fi múrí ló fà á. jẹ́ kúrò tọ̀dọ̀ yìí jẹ́ fi bẹ́ẹ̀. eléyìí ṣe rán lẹ́nu. kàfi sharp nine. olùfẹ́ nù. kò ní mí ni. ó fọnú láàárọ̀ yìí. kàfi sharp nine. láti wọnú ẹ̀rọ kan láti fẹ́ orí ẹ̀ kí n tẹ̀sí ẹ̀. gbada jẹ́ kó yé bàbá gbòòrò yọ ẹ wo bàbá jẹ́ kó yé wọn. a lè ṣe ara ọmọ láíláí. ẹ mọ̀ jẹ́ fọ́dà nù ẹ ń wéṣẹ̀ owó láfi rà. a lè ṣe ara ọmọ láíláí. àdúgbò fọlọ́. ilé ìwé àjọ wà lónìí. àdìdì bàbá tọmọ. àjọṣàwó báyìí. tálọ́ bá kẹjọ lọ́wọ́ ara wa. àkẹjọ lórí ewé. ẹ wo bàbá jẹ́ kó yé wọn. àmọ́ mọ́ wàá bá yín ní kọ́ńtrátì la gbé wa. mú lọ́bù fẹ́ jọ. baba gomẹyọ baba gomẹ. ẹ jẹ́ já sọ̀rọ̀ tá a fẹ́ sọ. ẹ máa gbọ́ mo ní appointment kan ní aago 12 tí o gbọ́dọ̀ yẹ tó lè change gbèsè ayé mi owó ni o. tí bá padà bọ̀ n ta yìí ṣe fún mi dọ́gbọ̀ ẹ̀ ká ṣe wá. ẹ dúró sẹ́rí business táwa gbé wá fún yín ó ju tẹ́fẹ́ lọ gbà lọ́hùn lọ. níbi tó sọ̀rọ̀ tí ò gbé pa irọ́. sẹ́rí àbúrò mami mi àbúrò yà kí wọ́n ń kọ́ ilé kan ó ti tó bí oṣù mẹ́ta àwa ni supervisor coordinator àfọwọ́tì gbẹ̀dẹ̀ wọ́n lè ti náwó rẹpẹtẹ sílé ìlú òyìnbó làwọn wá o ṣé wàá rí gbogbo àwọn káfíńtà tí wọ́n kan lé tó ráwàdà wá káfíńtà làwa bíríkìlà. àtàwọn plumber. yóò yín bá wíṣọ káfíńtà mi kẹjọ lọ wá káfíńtà ta. kí lẹ̀ ń sọ yìí àwọn ò mọ̀ pé káfíńtà ni ẹ̀gbọ́n wa tó fi wá sílé nìkan ló mọ irú iṣẹ́ tẹ̀ ń ṣe. èyí kan máa ń jáde láàárọ̀ ẹ̀ máa ń lọ ni. àwọn ṣọ́ọ̀bù mo ń lọ. yàtọ̀ síjọ́ tá a kọjá taari tẹ̀yìn àti ẹ̀ńtàbàkà àpótí taari tẹ̀yìn jà lọ́rọ̀ àpótí làtọ́ mọ̀ pé káfíńtà lẹ́ ń ṣe ẹ̀ dẹ̀ mọ̀ pé ẹsẹ̀ kẹsẹ̀ tá a ti mọ̀ báyìí náà lẹ́sẹ̀ ti dé. ṣé wàá rí ilé tí wọ́n ń bá ẹ̀gbọ́n wa yẹn kàn ẹ̀gbọ́n wa wá fẹ́ wálé báyìí o wọ́n fẹ́ wá wo ilé yẹn àwọn káfíńtà tó dẹ̀ ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n ti lọ ṣiṣẹ́ l'Àbújá kò yé yín níta wá fẹ́ sìn ni pé ẹ̀yin lè máa wá rẹpísẹ́ǹtì àwọn káfíńtà yẹn nítorí owó tí wọ́n fẹ́ fún àwọn káfíńtà sí kù 1.3 àbí 1.3 million lókù tí wọ́n fẹ́ fún wọn. so tẹ́yìn bá ti wá débẹ̀ ń sìn ẹ kàn máa wo ibi tí wọ́n bá ṣẹ́ dé àwọn ceiling tó bá jákù tí ò dáa ẹ máa fojú bá wo bí gbàgbẹ́ ilẹ̀ ń ṣiṣẹ́ gangan kò yé yín bí gbàgbẹ́ ilẹ̀ ń ṣiṣẹ́ gangan ẹ̀rọ ìràgbà 1.3 million yẹn àmọ́ bá ṣe máa ṣe àwa náà dẹ̀ ṣe ọmọlúwàbí ẹ ọ̀dà sàn ó kàn jẹ́ pé. a ṣe níta máa ṣe ni pé mi kò lọ sọ láàrin èèyàn business mo lọ ṣe 75 to 85,000 naira ni. màá ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀. ẹ̀yin mélòó sẹ́yìn nìkan. àwa méjì. tèmi á lọ bẹ̀ láago 12 máa lọ yẹn dúkìá nìyẹn tó wá di ọ̀la ká wá lọ ṣe ti ọ̀dọ̀ yín yẹn. ṣé kí n sọ kí n kà fún yín. wo bí gbẹdà sọ. bàbá gbọdọ à ń sọ̀rọ̀ 1.3 million. 1.3 million lè máa gbà mí ká sọ yìí. ṣebí yẹn náà fi kọ́lé kí ló wá kàmí nù yẹn. owó tẹ máa gbòó ṣe kékeré. a ní owó balance àwọn kápẹ́ńtà. ṣe rí ká mọ̀jà yóò pa nínú owó yẹn nítorí bẹ́yìn náà ṣe ń ṣe dáadáa ìgbà míì sẹ́mi pẹ́ mọ́ wùwà mí ìgbà míì tádàbí kéèyàn kan mú lé yín kéèyàn wo dànù àbí ká dédé mú yín ká ju yín sí kànga ẹ̀yìn kò lè nígbà míì ni o ṣùgbọ́n ìgbà míì máa wùwà bí ìgbà pé ká mú orúkọ bàbá wa ká parẹ́ lẹ́yìn orúkọ wa ká kọ̀ tẹ́ǹsì kí mi máa jẹ́ gbàdà gòmẹ́yọ̀ kí lè máa jẹ́ sàfù gòmẹ́yọ̀. àwọn èyí lè máa rẹpísẹ́ǹtì kápẹ́ntà tó ti ń ṣiṣẹ́ ń bẹ̀ láti bí oṣù mẹ́ta báyìí ṣùgbọ́n kí ni kan wá ní o. àfún yín ní 200,000 naira fún àjẹmọ́nù tí yín. ọjà ọ̀dọ̀ ṣé mi máa dúró fún kápẹ́ntà. kẹ́ẹ̀kan wà lókè lásán kẹ́ẹ̀kan wo dúró sókè ni. ẹ̀yà sọ̀tọ̀ mi 5. ayọ̀ mọ̀ pé 75,000 naira tẹ́fẹ́ lọ gbà yẹn ẹ̀ pé dọ́bù ni lọ́nà mẹ́ta. tó tẹ́ ní òkà kí ti jẹ́ ní. àtọ́gbọ́dọ̀ fàdúrà. ẹja fún yín 350. 350. 400,000. ẹ tọ́yìn kò lè ṣe. ẹja àpájúwèé ní 400,000. ọ̀rọ̀ kan tó wá sí mi lọ́kàn. ẹ jọ torí Ọlọ́run kì í ṣe ká gbowó ìkẹ́ tó máa ṣe blabla torí tọrọ ẹ̀yìn ọ̀yọ̀kùn ọ̀kọ́là tó kọ́ parun sẹ́ẹ̀kẹ́ tó ló ń kọ́là bẹ́ẹ̀ bá ti rí ra yín báyìí bí òde ẹ̀ mú bí kìnnìkan náà bẹ́ẹ̀ bá ti gbowó èmi ò lè gbé ìgbọ̀nsẹ̀ àgbésọmọ́ o. ẹgbẹ́ sálángá ló ń jẹ́ bẹ́ẹ̀ o. sẹ́yìn kò lè ẹ ṣe sẹ́yìn kò lè dáadáa o. ẹ̀yìn ogun ló mọ bó ṣe máa sórí ajẹ́ ẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe ẹ̀yẹ kan máa gbọ́ ẹ̀yẹ kan bẹ orí ajẹ́ báyìí fáwọ̀ ẹgbẹ́ sí di ogun ogun àwọn èèyàn máa ṣe ẹ̀yẹ jáde mi ò gba 400,000 kò sí wàhálà ṣé gbogbo owó yẹn mi máa gbà máa yọ tọ̀dọ̀ mi máa kó tọ̀dọ̀ yín. àwa la máa gbowó wa.
wọ́n ní táwọn bá ti gbowó dání àwọn máa yọ tọ̀dọ̀ wa fún wa. ọ̀dọ̀ wa lówó máa dé sí. àwa la máa sanwó fún yín ṣe tààtì ládéhùn. ẹ̀gbọ́n wa ni. ẹ má tó ṣẹlẹ̀ ẹ má tó ṣẹlẹ̀ ẹ ká ṣe báyìí ẹ ká ṣe báyìí ju èjì mi ò gbà. sọwọ́. ẹ gbà sọwọ́ ìbàdí yọ tọ̀dọ̀ mi ìbàdí fún yín mo lè báyìí mo lè. ẹ bá rí ẹyọ tí. kẹ fún wa ní tiwa. ẹ ti mú kí ni ti yín tán. ọkàn mi mọ mi máa. àtúwájọ di kẹ̀kẹ́ bẹ́ẹ̀ àwọn ará wa rí ra olóògì rí ra ẹgbà. ọmọ yìí ẹ kàwé. ṣé ẹ mọ̀ pé mi ò mọ ibi tó dé o mi ò mọ ibi tó dé ẹ rọra fa ni o. fi eléyìí fi dán mi wù tó bá. ibi láti máa mọ bí ọ̀rọ̀ owó yẹn ẹ kàn fà á díẹ̀ ẹ fa gáàsì kan. mo jọ sí yín. mo ti gbá kalẹ̀ ìbàjẹ́ ọ̀dọ́ wàláì. bàbá. láago kan ẹ̀ náà pàdé ẹ̀wọ̀n wà á mọ̀ nítorí ọ̀sán lọ́sùn mo bọ̀ ó dàbọ̀. ó tó ní ẹ̀dùn wá bá láti ẹ̀kan. ọ̀dọ́bọ̀lẹ̀ túgbà ń ti ẹ má bí ẹ̀fọn olówó ẹja ti dàrí. èèyàn mélòó ló wọ èèyàn kan. ìlọ́jọ́ náà ló ń gbé aṣọ lọ́hùn kí náà ní ìwé dàbí. ẹnì kan náà kọ́ lọ́la èèyàn méjì fi kí náírà. ẹ táwọn ọ̀dà ẹ̀ náà sọ́wọ́ kalẹ̀ ẹja gbé dágbé jáde ẹ ti ayẹyẹ ẹ ti dáńtó tó mọ àyè. ọmọ ṣe fún yín o. ẹ bá ọ̀yọ́ ìlú kápẹ́ntà lẹ́yìn. gbọ́dọ̀ ọ̀yọ́ ìlú kápẹ́ntà lẹ́yìn. wọ́n fi kìíní ṣe léṣe ọ̀rọ̀ ra gbé ní wọ́n ṣe gbákàbà lórí. ṣé bàbá yẹn náà ti ń bọ̀? àti mọ̀ kọ́ wà lẹ́gbẹ̀ẹ́. ẹ bọ́ bí ebí ẹni kápẹ́ntà lẹ́nu kìíní. wà á arúgbó ṣe tó báyìí. gbogbo làríwò ṣe ní náà tó tẹ bẹ́ẹ̀. fákàbà rẹ ti wá tó wá dá mọ́tò rẹ ti nǹkan. ẹ pẹ̀lẹ́ o ibo ló wà lẹ́kẹ̀. ibi ni. ibo ni. ibi. ọ̀ya ọ̀ya gbé báyìí. ibi yẹn lẹ́fẹ̀ẹ́ gbogbo lẹ́fẹ̀ẹ́ wà á fòfin títì. ìwọ lọ rẹ̀ tẹ̀ díẹ̀ tẹ̀ díẹ̀ wọ́n ní kò tẹ̀ wọ́n ní kò ṣe báyìí tẹ̀ díẹ̀ wọ́n ní kò tẹ́ẹ̀dì. kò tẹ̀ ìdí àkàbà. àkàbà. wọ́n ní kò tẹ̀ báyìí. ṣé káfíńtà sì lẹ́yìn báyìí sá káfíńtà lẹ́yìn. sẹ́mi ni màá gùn. orí mi lẹ́yìn. jẹ́ ó kanlẹ̀ sára ògiri ọkọ̀ jẹ́ ó kanlẹ̀ báyìí ẹni sùúrù ẹni sùúrù ẹ má bà kàbà mi jẹ́ ọjẹ́. sẹ́mi ni mo máa gùn. ibi ni. kí ni sẹ́yìn ẹ̀gbọ́n tó jù báyìí lórí ni. ẹ wá o ẹ sọ fún kàtó báyìí o kí ẹgbẹ́ ṣe pẹ̀lú owó báyìí. ẹ bá mọ òní iye tá à ń sọ ẹ mọ iye tá à ń sọ. ẹ bọ́ àyíká ẹ̀fà díẹ̀ sẹ́yìn ká lè gbé sókè. ẹjọ́ pọ̀ ju bàbá yìí. èwo wá ní tẹ́ ẹ̀kọ́ jẹ́ ìkìlá fìlà ẹ̀ kó àmà sẹ́yìn ni wọ́n sọ ṣe báyìí tẹ̀mọ́lẹ̀. ọkọ ọmọ wo ni. ọmọ Abẹ́òkúta ni ọmọ Abẹ́òkúta ni tẹ̀ díẹ̀ fàsẹ́yìn. ó ní ládàá yìí gan ìgbónokó ẹ̀jẹ̀ wálẹ̀ dẹ̀ sí. ẹ̀jẹ̀ wálẹ̀ dẹ̀ ní íǹchì kan. owó yẹn ò ní pírọ́blẹ̀mù nú ẹ̀yin kẹ́ fúnra yín lọ́kàn balẹ̀ ẹ pé tówó. ẹ̀gbọ́n owó mi gbà ní wàhálà. ọ̀ya ẹ̀jẹ̀ ń di. alẹ́ bàbá mi dùn báyìí. àmọ́ kí là ń ṣe ń bí. àmọ́ tó lè. ǹjẹ́ mo fẹ́ béèrè ni pé ẹ ṣe ibi step one bí ẹ ṣe tẹ́ gba step yẹn gòkè. wọ́n ti dibi. wọ́n ti dibi. bọ̀dá láti dibi pàtó àwọn ọmọ olórí burúkú tí wọ́n ń gbẹ̀yìn wá kó nǹkan gbogbo sílẹ̀ tààrà náà ti jí kó tán. gbogbo sìmẹ́ntì ta pátá náà ti kó. ọwọ́ búlọ̀kù bẹ́yẹn. wọ́n máa kó yẹ̀pẹ̀ gan bí. bọ̀dá ṣé kápẹ́ńtà lẹ́yìn àgbára. télọ̀. télọ̀ ní. ẹ wá gòkè ọjà yìí. ẹ gòkè. ẹ̀yin náà ẹ̀bùkẹ́ kíá. ọ̀ya. ẹ̀bùkẹ́ kíá. ẹ̀yin kílẹ̀ kó ọkọ yín lẹ́ẹ̀kan bọ̀dá. dáadáa èmi ló mo fẹ́ sọ ọkọ. ẹ jọ mo fọlọ́ọ̀ bá bẹ̀ èmi ìgbákàbà mi lẹ̀ fún yan tí ìbá ṣe pọ́n lábẹ́ ìsọmọlúwàbí ẹ jẹ́ ìdòwò. ẹ̀yin tá ẹjọ́ èèyàn mi bá mi dùn. owó ní èmi náà ti máa ń dì mú. àjẹlé mi ìwọ dì mú wájú. àjẹlé mi o. dì mú wájú. jẹ́ kí n bọ́wọ́ mi lẹ̀ o. jẹ́ n bọ́wọ́ mi lẹ̀ o. ló lówó tẹ̀ pariwo lórí pàṣẹ rẹ̀ ti ládàá lónìí ni. ẹ sá rọra. kí ni lò. kò lè ní lò ẹ máa ń lò òkè kò lè lò ẹ kí ẹgbẹ́ wọn nítorí ẹ jẹ́ kó kẹ́rì ni. ẹni problem ẹni sọ. oore èwo ní gbogbo pálapàla èwo ní ebi kápẹ́ntà lẹ́kọ̀ọ́ ayé gbà tẹ́ ìṣe bàbá èbó rè. ẹ ṣe máa lọ rè. ẹ tó tún ní kìnnù tó tún kọlà ló tún gùn tẹ́rì. tí tó ṣe èèyàn. bọ̀dá ẹ̀ gbádùn ẹ̀ gbádùn. ó fi ilé àwọn àti ẹ̀ ní wéètì. nígbà wọn kọlà rí lẹ́yìn ẹ gòkè ọjà ẹ. ọ̀rọ̀ ni bí àlùbọ́sà. ẹ pẹ̀lẹ́.
mo ti dì mọ́ ẹ má nìṣó ẹ má lọ tààrà. wẹ́n problem. ẹ má lọ tààrà. la má lọ tààrà olórí burúkú ni ẹni ìmú mi ò lọ bọ́lẹ̀ o. lórí owó tajọ wà ní owó ni. ibi kámẹ́ntà lè pera yín. aláwo kí ni. gbogbo iyẹ̀pẹ̀ kó síbi. màá bọ́lẹ̀ tó mi. o ní bàbá bọ́lẹ̀ o. ẹ má lọ èmi ti dì mú. ọlọ́run ẹ sọ fún mi pé ẹ ní ìdí kápẹ́ntà. kìtìkìtì bá wé gidi. wèrè ni ẹ ara àfọ̀. ìpẹ̀lẹ́ ọ̀hún ara Ṣàngó. Ṣàngó kò bó ṣe gò. gbogbo tí o ṣe yìí kọ́lọ́ ó ṣàánú ni. mo mọ̀ ó ti yọ rìtáyà. ó ti yẹ kí o rìtáyà. ilé tó kankan tó tí gbogbo ewu fi gbogbo orí rẹ̀. ṣé Ṣàngó kejì ẹ. mi ò lè dẹ lóhùn omi tí mo wà ju fi tọwọ́ rẹ. dá lóhùn. sárọ̀ra. ṣé ti dé bẹ́ẹ̀. wèrè olórí burúkú rẹ̀ dẹ̀ bẹ́ẹ̀ o. ẹ tètè bọ́ sínú o. yéé mo ti débẹ̀ o. ẹ ti débẹ̀. bọ́dà ìgbóni ò padà wá gbó tèmi. kò lè pẹ́ ẹ wo bí ẹjọ́ tóbi 30 minutes sín. 30 minutes kẹ padà wá ẹ ní problem. ẹ jọ o. kò sí problem kò sí problem. ọlá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ wẹ́n na problem. ọlá bẹ́ẹ̀ ṣe padà wá owó yá ti rẹ́dì. a ti rẹ́dì ẹ má wọ́n rí. ibi bákàtà mi lẹ̀ bá ọlá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ní o. bàbá ṣe rí ibi sílẹ̀tì. mo rí. ṣe rí kan tó yọ níbi ọwọ́ báyìí. ẹ mo rí o. ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà o. ọkọjá bẹ́ẹ̀. bàbá kò mẹ́. ẹ kù níbi tí mo wà yìí. ẹ ṣe ṣe. ọjọ́ ìta sọ pé welcome to ẹ̀fún gbogbo wọn lọ́yọ̀jú ṣáájú lé ọ̀run. bàbá kò mẹ́. kò sí problem. kò sí problem. ẹ ṣe mọ̀ pé a fún juice lẹ́ẹ̀kan. bíjù àti meat pie. meat pie. ẹ jẹ́ sí kun yá mi. ẹ ní problem àwọn fún yín lówó. gomẹ sẹ́ni mi. sẹ́wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ sẹ́wà. ibi àfẹ́sítọ̀sì yẹn ṣe é súnmọ́ bẹ̀ dáadáa o. ẹ súnmọ́ bẹ̀ o. ẹ súnmọ́ bẹ̀ dáadáa. ẹ súnmọ́ bẹ̀ dáadáa. ẹ gba ẹ súnmọ́ bẹ̀. ẹ súnmọ́ bẹ̀. ẹ súnmọ́. ẹ súnmọ́ báyìí. jẹ́jì kan. jẹ́jì wo. jẹ́jì wo dáadáa. jẹ́jì rí. ẹ máa wo. ẹ máa kàn ó. ẹ máa wo. ẹ máa wo ẹ máa wo ẹ kàn dáadáa o ṣé ẹ̀rí kan ṣé máa lé ṣé máa mú bí ọ̀tà ṣé ẹ̀rí kan ṣé máa mú bí ọ̀tà ṣé olórí kúkú ṣé olórí kúkú wà bẹ́ẹ̀ ṣé òyà péré ṣé ẹ̀rí kan ṣé ẹ kàn dáadáa o. kí ni ìbá ọ̀nà ìlówó. èmi ni kí ló dé dé. kí ló dé. ẹ máa bọ̀ náà ẹ ti jẹ́ ká kọ́kọ́ mi. ẹ ti wọ́n tán fẹ́ wọ̀ tán ni. mo ti wọ́n tán. ókè a fẹ́ lọ ra meat pie àti juice wa. mi ò ní ìdí meat pie àti juice ẹ máa ẹgẹ bọ́lẹ̀. à ń bọ̀ wọ̀rí à ń bọ̀. a máa gbé sí. àjọ sọ báyìí o àjọ bẹ̀rẹ̀ báyìí o. Safu. We are coming back. Gbada. Safu gbada. Adéjẹ fún ara wa bàbá onílò kòsò. Kò dá o. Kò dá o. Kò dá báyìí. Ẹ má wọrí. Ẹ sọ. Amade. Juice meat pie. Juice àti meat pie. Ẹ gbọ́. Ọ̀pọ̀lọpọ̀. Yorùbá Swaga 24/7. Ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn. Ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Unlimited.